Ẹ̀lú ló láró, ẹ̀tù ló níbọn, ètè ló lómi. Ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀. Ààrẹ Laji Abbas lónìí yẹn. Káforí jágbó, káforí jẹ̀gàn, ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Káforí jágbó, káforí jẹ̀gàn, ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó gbà òun ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilé tó kọ òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ, kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Laji Abbas ó tún kú oríire, àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ 5 tí a tún fi fún ẹ. Òǹpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ, olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn, àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà, gbogbo yín la kí. Òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wú ojú rí lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là, ó yá wa tún fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àwòye ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o. Ẹ̀pọ̀ ọmọ olóngìn ní kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́. Olùkọ́ àgbà Laji Abbas, Ààrẹ Òpìtàn kárí ayé. Ikú kì í pẹ̀ta lójú ìran, kíní kan ò ní ṣe ẹ́. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi, tẹ́ sì ti lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá, pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ mi dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dáyé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba tó ṣe yí pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo èèyàn alátìlẹyìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ̀yin tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn tẹ́ ẹ̀ ní tán, ẹ̀yin ni àṣà tẹ́ ẹ̀ ní sá, ẹ̀yin lẹ̀ ń dá aṣọ́rò wa pé bóò ni ogún àwọn bàbá wa, bóò ni ò sí ní wọ́ọ̀kùn, bóò ni àwọn nǹkan àjogúnbá wa, bóò ni ò sí ní parẹ́ o. Mo dúpẹ́ o, mo mà ń lórí bẹ́ẹ̀ ṣe ń ṣe àtìlẹyìn fún wa, tẹ́ ẹ̀ jójú ó tì wá láti ọdún 13 tá a ti bẹ̀rẹ̀ Ìtàn Yorùbá. Mo dúpẹ́ gidi gan o bẹ́ẹ̀ ṣe ń bá wa bọ̀, àti fún odidi ọdún kan, oyún ọdún tó lọ tí wọ́n fi fún wa ní shadow ban, ọdún kan àti oṣù 7 ńlá lò lórí ẹ̀ kó tó di wípé Ìtàn Yorùbá a bọ́ nínú oko àwọn oní hack àtàwọn tí wọ́n attack wa with virus. A dúpẹ́ gidi gan ni, mo máa lórí bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa bọ̀ tẹ́ ẹ̀ jẹ́ kó sú yín. Ó lè jẹ́ gbà àkọ́kọ́ tí yín ní tẹ́yìn ń darapọ̀ mọ́ wa lórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá. Bí mo ṣe sọ ó ti lé ní ọdún 13 báyìí, torí pé inú ọjọ́ 10 oṣù keje tá a lò lọ yìí, eléyìí tó ṣe pé ó ti lé ní ó ti pé ọdún 13 àti oṣù 2 báyìí tá a ti bẹ̀rẹ̀ Ìtàn Yorùbá. Náà ni a wá gbé Ìtàn Yorùbá kalẹ̀ kó máa jẹ́ fún àṣà àti ìtàn àtàwọn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ lọ́kan ọ̀jọ̀kan. A ti ń bá a bọ̀ tipẹ́, eléyìí ni a bẹ̀rẹ̀
tó ṣe wípé lára ẹ̀ náà ni bàbá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni wọ́n fún wa lóyè Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn lé lórí. A gba àmì ẹ̀yẹ ní Pàkátà nílé àáfà Ẹlẹ́hà ní Pàkátà, bàbá Báálò Ẹlẹ́hà ní Pàkátà. Wọ́n fún wa ní àmì ẹ̀yẹ amúgbòròdù ni wọ́n fún wa ní ìlú Ìlọrin nígbà náà. Wípé nínú àwọn tó ṣe pé tá bá sọ̀rọ̀ nípa Òpìtàn, Laji Abbas Ọ̀dàngájá. Lẹ́yìn ìgbà yẹn a gba àmì ẹ̀yẹ ti Jackman Fecture ní ìlú Ìlọrin. Lẹ́yìn ìgbà yẹn a wá gba àmì ẹ̀yẹ ajẹ́ oyè Ààrẹ Òpìtàn lábẹ́ bàbá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Iná ni a ti jẹ oyè Ààrẹ Òpìtàn, lẹ́yìn tó túmọ̀ sí pé olóyè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni mí, olóyè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni mí. Lẹ́yìn yẹn ni a wá gba àmì ẹ̀yẹ tó ga àmì ẹ̀yẹ àgbáyé, lẹ́yìn tó ṣe wípé oníràwọ̀ 5 iná ni àmì ẹ̀yẹ ṣàṣà ní sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti gbà. Àwọn tí wọ́n máa ń fún àwọn bíi president, àwọn bíi ọba, àwọn bíi professors ni wọ́n máa ń fún, torí pé àwọn ọ̀jọ̀gbọ́n lágbàáyé ni wọ́n kún nínú àjọ yìí. Àwọn ọ̀jọ̀gbọ́n lágbàáyé tí wọ́n sì ka Ààrẹ Òpìtàn Laji Abbas náà mọ́ wọn. Olúbàdàn ìjọ tèmi gbà, Olúbàdàn gbà ní ìjọ Àlàmísì, mi gbà lọ́jọ́ Jímọ̀, ọjọ́ kan síra wọn náà níbẹ̀. Bàbá wa Emir ìlú Ìlọrin ti gbà, Sultan Sokoto ti gbà, àìmọye àwọn ambassador tó ti gbà, àìmọye àwọn president tó ti gbà àmì ẹ̀yẹ yìí. Kódà láìpẹ́ gbajúgbajà kan náà wọ́n tó fún ní àmì ẹ̀yẹ yìí tí gbogbo wa náà ó sì gbọ́. Mo wà lára àwọn tí ó nominate ẹni fún àmì ẹ̀yẹ. Àmì ẹ̀yẹ eléyìí kìí ṣe àmì ẹ̀yẹ tó ṣe pé wọ́n wá pèrò jọ àbí a fẹ́ ṣe èlò lẹ fẹ́ fún wa. Wọ́n máa ń lọ gbé fún àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn oníṣẹ́ ọpọlọ ni, torí pé àwọn ìkàn lágbàáyé 5 láti orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n bu ọwọ́ lu àmì ẹ̀yẹ náà kí wọ́n tó fi ṣọwọ́. Ó dúpẹ́ o fún àwọn bá ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ bó ṣe rí nù, torí pé ẹlòmíì lè má mọ Laji Abbas, ẹlòmíì lè má mọ̀ wá lónìí pé ìgbà àkọ́kọ́ tó wọ́n mọ̀ wò wá nì, àbí ẹnìkan ló ti sọ nípa ètò yìí fún ni, àbó náà ló ṣe alábàápàdé wa fúnra ara rẹ̀ ni. Ó wá lè máa wò pé kíní wí kíní ń sọ. Tá bá ń sọ̀rọ̀ nípa Òpìtàn lónìí ní ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà àti láfíríkà àti ní àgbáyé, gbẹnu ẹ̀ sọ̀hún sí fún Laji Abbas Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, torí wípé iṣẹ́ tí Ọlọ́run fi rán wa ni, tí mo sì mọ̀ tó dá mi lójú. Náà la fi ní abala àmọ̀dájú pé eléyìí tá a bá ti mọ̀ pé gbélé ṣe rí ní àmọ̀dájú ni, tí ó sì pé a mọ̀ wí tàbí ṣùgbọ́n kankan ò sí ńbẹ̀. Mo dúpẹ́ gan. Lẹ́nu ọjọ́ mẹ́ta ni wọ́n fún mi ní oyè oníbodè. A sì ṣe ìwúyè oníbodè o, oníbodè ilẹ̀ Otu, oníbodè ilẹ̀ Yorùbá, oníbodè ilẹ̀ Odùduwà. Ìtumọ̀ oníbodè ni wípé lásìkò yìí wọ́n rí wípé kò sí ogun pé à ń kó bá ń lọ, àwọn Fúlàní dẹ̀hùn ní gbogbo ilẹ̀ Ìbàràpá, a flush wọn out. Nítorí wá kú ní ìsinmi ogun ẹnu, kí wọ́n fi ẹnu wọn pa àlọ́, kí wọ́n pè nítàn, kí wọ́n fi balẹ̀ Yorùbá jẹ́. Ète wọn kí wọ́n fẹ́ dá wàhálà lẹ̀. Èyí tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ṣe mọ̀ pọ́rọ̀ ẹ̀sìn ni, wọ́n ṣàfẹ́ dá àárín wa rú nílẹ̀ Yorùbá. Tí wọ́n bá sì dàrú tán, àwọn àdán wọn ni àwọn ẹsẹ̀ ilẹ̀ Yorùbá o, Òkè Ọya làwọn o, ilẹ̀ Bàrùbá làwọn o, Fúlàní làwọn, àwọn ẹsẹ̀ Yorùbá Hausa làwọn o. Tó bá tó yá wọn ò sì lè sọ̀rọ̀ kan Yorùbá náà wọ́n mọ̀ wí. Gbogbo tí wọ́n fi ń jẹ́ èèyàn láyé ilẹ̀ Yorùbá yìí náà wọ́n ti ń rí. Ìdí nìyí táwọn èèyàn fi wá nípa lásìkò yìí o, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gbá wí, ṣùgbọ́n oníbodè Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas wọ́n lóníbodè ilẹ̀ Yorùbá. Tí wọ́n bá ti ń bọ̀ ọmọ tètè tari wọ́n ta èsì pálí tí wọ́n mú lọ́wọ́ dà kọ́ wọlé, gbé àlọ́ rẹ padà, gbé rẹ padà. Ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ má fi ọ̀rọ̀ wàhálà da ilẹ̀ Yorùbá láàmú. Kó tó di pé a máa bá ọ̀rọ̀ wa lọ pẹ̀lú bàbá mi Alhaji Elekeji ní Gàmbàrí nílùú Ìlọrin. Mo rí fídíò kan, ẹ̀yin màláìkà Ọlọ́run tẹ́ ń bẹ nílọrin tẹ́ ẹ fẹ́ kúlẹ̀ torí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Iṣẹ́ wa dé o, àìwá ṣiṣẹ́ yìí àjọ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà o. Ẹ̀yin màláìkà Ọlọ́run tẹ́ ń bẹ nílọrin, ẹ̀yin sẹ́kírítírì Ọlọ́run, ẹ̀yin PA Ọlọ́run, ẹ̀yin àbúrò Ọlọ́run, ẹ̀yin ẹ̀gbọ́n Ọlọ́run, ẹ̀yin bàbá Ọlọ́run, ẹ̀yin ìyá Ọlọ́run, ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń bẹ nílọrin. Tó ṣe pé ẹ̀yin nìkan lọ́lọ́run torí yín dáyé. Àwa sì ti gbà bọ́lọ́run ṣe dá àwa, ẹ fi wálẹ̀. Bá ṣe pé iná lọ̀rọ̀ wa jẹ mọ́, ẹjẹ́ á máa wọ náà wá lọ kọ̀ọ̀kan yìí. Ṣé iná Ọlọ́run ni? Iná Ọlọ́run èé jóyàn, tó bá jóyàn kì í dùnyàn. Ẹ fi wálẹ̀ jẹ́. Ẹ wá wo ẹ̀yin àáfàá wa tó ṣe pé
ẹ kàn mọ ẹ mọ kúrú ẹ mọ ga ẹ mọ yanu lágbárí àwọn fámìlì yín rèé o àwọn fámìlì yín ni o àwọn fúlàní yín ni o ọdún Ògún wọn ni wọ́n ń ṣe yìí o àwọn ará Òkè Ọ̀yà yín rèé ọdún Ògún wọn ni wọ́n ń ṣe yìí gbogbo àwọn fúlàní àwọn ìbátan yín ní ọdún Ògún wọn wọ́n ń ṣe ọyá o ẹ lọ bẹ ẹ lọ jà ẹ lọ ṣe wáàsí fún wọn ẹ fà wá lọ́rùn lẹ̀ ẹ lọ ṣe wáàsí fún wọn ọyá o ó bá dòyú o èdè Hausa ba malamai bane amma ya zama wajibi fito mu soke nauyi domin mu ga mu gaskiya domin manzon Allah sallallahu alaihi wasallama yana cewa ballugu walau anni aya Allah subhanahu wataala yana cewa kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar to wannan abin da yan ta'ada yan banga suke da sunan fada da yan ta'ada suna yin asirai suna yin dabaru da sunan suna fada da yan ta'ada dan girman Allah ku share wannan bidiyon ku share wannan bidiyon dan girman Allah domin ya kai mu gurin da ya kamata. Ẹ bá ní ìjẹ́ ẹ bá ní ṣáàdì ni. Wallahi wannan abin da ya banga sai. Adìẹ lẹ́fẹ̀ fi bọ̀ gúnú. Babban shirka ne. Adìẹ ní fi òkú láti dè lẹ́sẹ̀. Wallahi Adìẹ lẹ́fẹ̀ fi bọ̀ gúnú. Kuma wallahi Allah bai taɓa ba su nasara akan wannan yan ta'adda ba. Za su taɓa da yan ta'adda nan ba su nasara ba. Sakamakon su ma kansu zalunci suke yi, su kansu ta'addanci suke yi, domin babu babban ta'addanci kamar haɗa Allah da su kuma suna shirka suna su dabar suna tsafi da suna faɗa da ɗan ta'adda ta yaya za ku yi nasara ta yaya ɗan ta'adda zai nasara da ɗan ta'adda ta yaya matsafi zai nasara kan matsafi ku gaya masu gaskiya masu sallallahu alaihi wasallam ya yaƙi da ɗan ta'adda ya yaƙi da kan. ẹ ti rí báyìí bẹ́ẹ̀ ṣe fàdí ẹ̀ nànànà tẹ́ fẹ́ gé lórí ẹ bẹ́ẹ̀ ṣe fàdí ẹ̀ nànànà tẹ́ fẹ́ gé lórí àwalẹ̀ níjà gbádùn bíi àwalẹ̀ wàá máa ru kùkú ìdí mọ́ ẹ lọ ṣe wáàsí fún wọn lókè Ọ̀yà nọ́ọ̀tì north central ni wọ́n pín yín sí àárín gbùngbùn àríwá ẹ lọ sádámáwá ẹ lọ sí Gombe ẹ lọ sí Kebbi tí wọ́n ti ń sọdún Iyemọja Arúgúngún lọ́dọọdún ẹ lọ ọbẹ̀ ẹ lọ Adámáwá tó ṣe pé àwọn ẹlẹ́bọ sàn-án ní bẹ́ńbẹ́ ẹ lọ Gombe àwálẹ́wà ẹ lọ sí Benue ẹ lọ ọbẹ̀ tí wọ́n ti ń sọdún Ìlàsù ẹ lọ ọbẹ̀ àwálẹ́wà máa ran kùkú ìdí máa ń bì lẹ́mọ̀ràn kùkú ìdímọ́ àwa èyí túyàn láṣìírí fúnra ìdání òpèrè ìlẹ́rú àwa èyí túyàn láṣìírí àní bẹ́ẹ̀ bá gbéra yín pamọ́ pé káyé ọmọ rí yín ẹ̀ lè gbéra yín pamọ́ fọ́lọ́ àárín òpin tá ti jáde èmi ti ṣépè alẹ́ yìí náà wá máa jáde lẹ́yọ kọ̀ọ̀kẹ́ wá máa ṣépè tẹ́ ẹ̀ bá lórí èèyàn sóògùn rí tẹ́ ẹ̀ lo ẹ̀yà ara èèyàn sóògùn rí tẹ́ ẹ̀ lo ẹlẹ́dẹ̀ sóògùn rí tẹ́ ẹ̀ lo gbogbo tálùkùránì tádìsí tí Islam pè lára àmùsòògùn rí tẹ́ ẹ̀ sí nínú ẹgbẹ́ awo tẹ́ ẹ̀ sí nínú ẹgbẹ́ ìmùlẹ̀ tẹ́ ẹ̀ sẹ́fá ẹ̀wà bọ́ tẹ̀ wá ṣépè tọmọtọmọ pé gbogbo tẹ́ ẹ bá kójọ kọ́ parẹ́ lójú ayé yín ìjẹ́ ní kí wọ́n kàn jáde kán ṣépè níbo àwọn tí wọ́n mọ̀ táwọn náà mọ̀ ra wọn pa àwọn láyé ní àwọn ọlọ́run gbogbo orí social media náà ni ẹ̀yin tẹ́ ìpín kan gbangba yóò pilẹ̀ dá débi kọ̀rọ̀ ẹ̀mọ́ gbẹ́gun ìjàpá ó ní ṣe bẹ́ẹ̀ rí nù rà kí nínú rẹ̀ èyí rẹ̀ gẹ́tà ní ti jábọ̀ pé nù rẹ̀ gùn ní sún wọn ẹ̀yà wáyé mọ́ lọ́rùn yìí múra kẹ́kẹ́kẹ́kẹ́ kọ̀rọ̀ lẹ Yorùbá lẹ́ẹ̀múra sí àní ẹ̀bọ́ ọ̀tá èmi ti ṣépè nígbà tí kan nù yín faligéṣẹ̀ kàn mí pé mò ń jolóńgbò ó ní mò ń jẹ ẹbọ tí ò sì rí mi bí mo ti ń jolóńgbò tí ò rí mi bí mo ti ń ṣẹbọ mo sì jáde mo ṣépè ẹ̀yin náà ẹ wá ṣépè ẹ jáde ẹ wá ṣépè ìbẹ́yìn lẹ lépè lẹ́nu èyí tó jẹ́ lépè inú yín ti máa mo sọ fún un tó bá tó bẹ́ẹ̀ kó fún Ààrẹ òpìtàn lépè wà láì ṣe dẹ́ndé èpè fún yọ mọ̀ pé à ń gbé rìn tilétilé àṣẹ ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi wà láìtàláì ìdìbò àti ìbá tó ẹ̀sẹ̀ tó kan lá mo ti kọjá ní gbogbo àìtọ́lọ̀ tí ní kí n kọjá ńlẹ̀ Yorùbá gbogbo àìtọ́lọ̀ tí ní kọjá ńlẹ̀ Yorùbá mo ti kọjá irú ìwọ ọmọ àná tó jókòó ìbá fowó ṣe fún ọ gbọ́n fọ ẹsẹ̀ máa wéwèé jà tọ́ ọ bá rìnrìn tọ́ ọ bá débì kan tọ́ ọ bá dọ́dọ̀ àwọn tó láṣẹ lẹ́nu ọ̀tán ọwọ́ akọjọ́ oògùn ọkọjà ọkọjà páńsàdúrà gan bí tó bá ti ń tọrọ nù ọkàn rẹ náà lọ́lọ́run ọmọ gbà á èsì pé nígbà bá tó dé mọ́sálásí àbí bá tó dé church àbí bá tó dórí awọ mi ọ̀tọ̀ ní ká sin lọ́hùn inú mọ́sálásí tàwa mùsùlùmí ń lọ á sin lọ́hùn ọ̀tọ̀ ní ká bẹ Ọlọ́hun kọ papọ̀
túláàsì ni kò sí lọ́hùn nílànà ẹ̀sìn tó bá wù ọ́ ṣùgbọ́n bíbẹ ọlọ́run ọwọ́ á kú láàrin wa àtọlọ́run láti inú ọkàn rẹ wá ibikíbi ló sì ti lè bẹ ọlọ́run ibikíbi lọ́lọ́run sì ti lè gbàdúrà rẹ ẹ máa kankankankan zero dára dóòsì àní ẹbọ ọ̀tẹ̀ wá sí pé ẹ̀yin màláìkà ọlọ́run ẹnìkan ẹlẹ́bọ ni wọ́n ẹgbẹ́wé lẹ́yìn èyí ẹsẹ̀ ẹlẹ́bọ ẹbọ ti yín gan ju tàwọn báwọn èèyàn bá lọ gbogbo ẹ̀ náà láàrin báwọn èèyàn bá lọ sọ́dọ̀ ọyọ́ mọ̀gbọ́ orí sí kí wàá ní ìyàtọ̀ ní ìsìnkápilẹ̀ tí lọ sọ́dọ̀ àwọn babaláwo jẹ́jẹ́ àwọn táwọn lọ bá ìgan èjì ogbe wọ́n ń tẹ̀ fún wa ẹ lọ gbé kinní kan sẹ́wọ́rìta ìbí kan ní sọ fún wa pé ká dín àkàrà 99 ìkan tó bá wá kù á wà mú á lọ jù sóríta gbìlẹ̀ sọ fún wa pé ká bu epo pupa ká tẹ̀lé jí ogbe ká pè sínú apẹ ká lọ gbé sóríta ó ti yé wa ẹ̀yin kan náà dẹ̀ràn dán òsì ìtọ́ wá jẹmọ́ bẹ́ẹ̀ ẹja àfọkànbalẹ̀ tọ́rọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè mí ó yẹ kó ti yá àwọn èèyàn nípa ọ́díò tó jáde tẹ́ ń mú sí wa lórí tẹ́ ń ṣe gbogbo ẹ̀ now mi kì í ṣalábọ̀dé mùsùlùmí ni mí àwọn bàbá mi ò kéwú nílọrin àwọn bàbá ńlá mi ò kéwú nílọrin gbogbo àwọn ìdílé àfáà ìpìlẹ̀ Ìbàdàn kò sí kan tó kéwú nílọrin nínú wọn débi wípé màá wá sọ yí pé mò ń bùkátà kankan lẹ́nìkan wàá fi ọ̀rọ̀ ẹ̀sìn ọ wàá fi tàn mí kí n wá gbógun ti ràn mí á jẹ́ pé mo ṣòfò láyé mo ṣòfò lọ́run nù láyé ètò lọ́run tẹ́nìkan bá fi ọ̀rọ̀ ẹ̀sìn tàn mí tí mo wá fi gbógun ti ràn mí níjọ́ tá a ti ń ṣe ájì tán Mẹ́kà làbáíkà láwùmọ̀ làbáíkà tẹ́ bá ti parí ájì ọmọ gbọ́ lọ́mọ ké làbáíkà mọ́ lọ lé rẹ lọ ké làbáíkà wọn ò ní jó dúró Mẹ́kà mọ́ ṣe làbáíkà mọ́ lọ bẹ́yẹn rúkà lọ ṣe làbáíkà tá a bá ti parí ájì wọn ò lè yín ẹ mọ́ lọ nígbà tá a bá fẹ́ ṣe ájì lárúbáwá ọmọ ṣe bí èèyàn wọ́n mọ̀ ṣe bí tòótọ́ lárúbáwá fẹ́ràn àlejò wọn lárúbáwá fẹ́ràn dẹ̀rẹ̀dẹ̀ òsì orílẹ̀-èdè tiwọn nu wọn ò sì jẹ̀bi ọlọ́run nínú àlùkùránì ní pé orílẹ̀ kọ̀ọ̀kan la fún ní ìlànà rẹ̀ àti òfin rẹ̀ ọlọ́run ó ní pé tó bá wù mí ọlọ́run mo lè ṣe yín lẹ́lẹ́sìn kan àbí ẹ̀yà kan ọlọ́run láà ṣe yín níjọ nation by nation kẹ́ẹ̀bà lè dára yín mọ̀ this is Yorùbá nation orílẹ̀-èdè Yorùbá lélẹ́yìí so ìfẹ́ tèmi nu wà láìmí ilé nífẹ̀ẹ́ lárúbáwá tó lẹ̀ Yorùbá so fà pé mo jẹ́ Muslim ọ̀tọ̀lẹ̀sìn ọ̀tọ̀lẹ̀yà kí ló fẹ́ kí ló pè mí àti lárúbáwá bọ̀ kí ló papọ̀ kí ló papọ̀ sáwọn nífẹ̀ẹ́ tiwa wọ́n nífẹ̀ẹ́ tiwa nífẹ̀ẹ́ yín torí owó òsì tẹ́ ń gbà tẹ́ sọ yín ara yín dẹrú lárúbáwá ara àpadà sí ibú tó bá Nàìjíríà nígbò tí ń ta wọ́n ní Saudi Arabia Nàìjíríà wà lára àwọn tó fún wọn ní grant pé àwọn mọ̀ níyà ń jẹ wọn kí ni wọ́n répo tán làwọn bẹ̀rẹ̀ sí ní tùlù ṣe epo ńlá wá rí táwọn Fúlàní sọra tẹ́ ń ba gbogbo ẹ̀ jẹ́ àwọn Fúlàní tẹ́ ń jẹ́ ìjẹkújẹ Tinubu sì ti débẹ̀ ní ìsìn wọ́n ti gbé ọ́rákù àṣírí yín tú gbogbo gósì ní yín gbogbo àwọn bàbá yín tó ti kú tẹ́ ń ṣiṣẹ́ tẹ́ ń gbowó oṣù ọ́rákù tí wọ́n lò lẹ́kọ̀ọ́ wọ́n ti lọ gbé wá ní ìsìn wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ẹ sì lè rí ìjọba gbà bẹ́ẹ̀ bá dán o àyà àjagun á para wa tán ni ẹ jàjọba ilé ìgbà àwa lè parí ọdún 8 o kẹlẹ́ fẹ́ gbàjọba kó kálukú ọmọ lọ́nlọ rẹ̀ ṣùgbọ́n lè ẹ gbúrò gbọ́ láyé yẹn sọ pé ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ mà pé ẹ̀sìn mistake bẹ́ẹ̀ ṣe gbéjọba lé wa lọ́wọ́ lẹ́yìn ẹranko èèyàn àkàṣẹ́rú yín ẹ sì fẹ́ ẹ̀kọ́ Yorùbá country ń bọ̀ wá dúró Yorùbá nation ń bọ̀ wá dúró believe me my word ó lè pẹ́ o ó lè yá o Yorùbá country ń bọ̀ wá dúró àwọn afọ́rọ̀ ẹ̀sìn tí nǹkan bá ṣẹlẹ̀ láwọn bàbá wa tó bá ti jẹ pé ọ̀rọ̀ ìlú ó wá fẹ́ papọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wọn ó pera wọn àwọn àgbààgbà wòlíì àwọn àgbààgbà àfáà àwọn oníṣẹ̀ṣe wọn jọ jókòó kí lọ́nà àbáyọ tí wọ́n bá ní wọ́n pe conference àwọn ẹgbẹ́ àgbààgbà nílẹ̀ Yorùbá àwọn bàbá tiwa máa ń lọ tí wọ́n bá pè pàdé gbogbo àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá chief imam Ìbàdàn máa ń bẹ́ẹ̀ gbogbo council wọn bá wọn lọ wọn bá wọn jókòó gbogbo àwọn àgbà wọn ó wá káàkiri wọn á jọ ṣèpàdé ọ̀rọ̀ ìlú ẹ̀yin wá dé àwọn ọmọ àlè Yorùbá kan wá ń tẹ̀lé wọn ẹ̀wà náà wà lára ògo wọn ò tí mọ̀ yẹ̀yẹ́ yín nìṣe bẹ́ẹ̀ sí lára ògo Ìlọrin kọ̀tán ìbílẹ̀ tí ń kàbùkù ọmọ àlè ilẹ̀ Yorùbá lọ́rọ̀ ò ní yé wọ́n jókòó sẹ́kọ̀ọ́ wọn láwọn ń ṣògo Ìlọrin ẹ lọ́ máa ṣògo Ìlọrin ní Kwara yín ẹ lọ́ máa ṣe nílùú Ìlọrin ògo Ìlọrin wọ́n ti ẹ̀ pé wọn ò tún pè lógo Kwara dáradó sí bẹ́ẹ̀ dẹ̀ ni Sheikh Adam kò sóni tí bàbá ẹ̀kọ́ tó fi jáde láyé káàjọ́ kan là wá ń ṣe
kájọ́ kan là wá ń sọ ẹ má jẹ́ wọ́n yà wá lọ́tọ̀ọ̀tọ̀ kájọ́ kan là wá ń ṣe ṣọ́kan lẹ́yìn ṣe lẹ́ ń pera yín lógo Ìlọrin ẹ ṣe ògo lẹ́yìn mùsùlùmí ilẹ̀ Yorùbá torí wọ́n mọ̀ pé Sókótó ó sòdí àwọn táwọn bá sọ pé ògo ilẹ̀ Yorùbá àwọn àfa ilẹ̀ Yorùbá ni ìbẹ́lẹ̀ ìṣe Yorùbá ẹ sì jókòó lẹ́kọ̀ọ́ bàbá ń Bàrígà tí wọ́n yàn lólórí yín ṣe Ìlọrin ní Bàrígà Ìlọrin Bàrígà lọ́wọ́ láàmú pa àbí ká wá solúṣẹ̀ sọ̀rọ̀ ara wa nílẹ̀ Yorùbá kẹ́ ẹ sì jókòó jẹ́ kẹ́ ẹ yé pààlọ́ ká wá solúṣẹ̀ sọ̀rọ̀ ara wa pé ilẹ̀ Yorùbá ní báwo la fẹ́ ṣe tílẹ̀ Yorùbá ọ̀dà wọ́n dẹ̀ ti rádaràda wọ́n mú ta lọ lọ́hùn ẹ̀yìn bíi 20 ẹ̀tẹ̀ lójú tiẹ̀ wálẹ̀ gba lọ́ọ̀yà 20 lórí kinní kan tí òjò yẹn wọ́n rán lọ yìí. mo mọ̀ dúpẹ́ mi létí ibi tí mo ti wá o ibi tí wọ́n ti ń tún téèyàn ṣe tí Islam ti ń yé èèyàn ìmọ̀ tì mí lójú kankan tí máa ń bà mí lẹ́nu pé àwọn bàbá rẹ̀ sì ṣe báyìí wọ́n ń pè mí lọ́mọ àlè nù ìráyé sá ń bẹ fáwọn bàbá wa wọ́n gbọ́rọ̀ Ọlọ́run báyé wọ́n gbé Kùránì yìí wàá tú àlùkùránì kí ó yàtọ̀ sí báwọn bàbá tó bí mi ṣe tú. ta lọ́lọ́run sun àlùkùránì iná ó sì gbá kan ó ṣàwo kan ṣé ìwọ ló ní Kùránì ṣèwọ́ lọ́run ló ní ìwọ ló ní Kùránì ìwọ lọ́run ló ní. ẹnìkan tẹ̀sí kinní kan sí mi lónìí mo wá fún léṣe padà àárẹ̀ òpin tán ẹ mọ̀ yí pẹ́lú mi ààbọ̀ làákàyè ní gbé bọ̀wọ́ bọ́ lódìdí á wàá fún ní ààfò kó pé gbà sí ó ní ẹ bínú nítorí ẹ̀sìn tí ń bàjẹ́ mò ń bínú torí pé wọ́n ń rí dínkù ràn mí àwọn àgbàgbà àbílẹ̀ yóò ní làákàyè ni. níjọ́ tí ọba Abraham kọ́ ni Asiram tó lóun fẹ́ wá wó Kaaba ó ti ń múra lẹ̀ ọdún tó pété yẹn náà lábí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bàbá ànábì ràkúnmí rẹ̀ òun wá sí ọgbà ẹ mọ̀ bí ó cross border ó gba ràkúnmí tẹ́ lọ bóun rà ìyẹn wá lọ bá yí pé ọkàn gbéra nígbà kí ló dé ràkúnmí mi tó ọgbà ni mo wá wà ọba wa ń sọ fún yín pé ràkúnmí rẹ ní dùn Káàbà tẹ jókòó tì mò ń bọ̀ wá wò èmi ò bọ́rọ̀ Káàbà wá ìbọ̀rọ̀ Káàbà kankan wá ọ̀rọ̀ ràkúnmí mi mo bá wá sórí wa àti Káàbà ìwà àtọ́lọ́run tó ní Káàbà ẹlẹ́jọ́ ṣùgbọ́n ràkúnmí tèmi èmi mú ní ràkúnmí bọ́ ọba ní Káàbà wò bí Káàbà bá wọ ṣèbí lọ́lọ́run fi sọ áyà ẹyẹ àbílà àbí kalẹ̀ ọdún eléèrin tàbí ànábì tó ṣe pé Ọlọ́run sọ ìtè wọn di tó kùnà mọ́ wọn lọ́wọ́ tọ́lọ̀ ń pa wọ́n rẹ lójú ọ̀nà. tòsẹ́mi ni màá máa jà nítorí ẹ̀sìn Ọlọ́run ọba tọ́jà ń jọ́ náà lọ́hùn ó ti wá lẹ lónìí kò lágbára mọ́ débi pé èmi ni màá wá máa bá èèyàn jà nítorí pé èèyàn sọ Kùránì o ọ̀dà o èèyàn sọ Kùránì ìdájọ́ wo ní bẹ́fẹ́ tó sọ Kùránì ẹ má díìsì wálé lórí tẹ́ bá ti rá díìsì ẹsẹ̀ pé ọjọ́rú ẹ̀kọ́ o àbáyé àlùkùránì ọjọ́rú ẹ̀kọ́ pé ẹni tó sọ Kùránì o á bẹ lórí ni o á gbélé ilé ẹjọ́ ni o á lùpa ni o á yàdà torí pé ìgbà ànábì ń bẹ wáyé ni ó ń sọ̀kalẹ̀ sí lórí ni àwọn sàábẹ́ asórí àwọn míì ń kọ́ lẹ̀ ànábì ti lọ Abubakar ti lọ láyé Usman ni wọ́n kó jọ lódìdí tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tó ń tò tí wọ́n tó ń kọ tí wọ́n fi spread ẹ̀ èyí tí wọ́n fi kọ àlùkùránì lójú ayé ànábì alifábẹ́ẹ̀tì wọn àléfù bá tàṣà wọn tí wọ́n lò ńgbà náà ìwọ ẹnbá lòun bá já àfàlẹ̀ Yorùbá tó bá lè ké kọ jáde wá tó bá wà láàfàlẹ̀ Yorùbá kan láti Ìlọrin dé Èkó mo challenge yín alifábẹ́ẹ̀tì tẹ́ fi kọ Kùránì àkọ́kọ́ lẹ̀ tẹ́ bá lè ké gbà tẹ́ mọ ẹlòmíín sọ yé bó ní mẹ́ẹ̀kan rẹ̀ lẹ̀ kéwọ́ lọ́wọ́ ọjọ́ nǹkan tí ò tí ì pẹ́ tó ṣe pé làwa fi kọ wọ́n fi hàn tẹ̀síìrì ilé tiwa onídìí mẹ́ta èèyàn mélòó ló lè ké mọ́ sẹ́mi lè ké mi ò lè ké ó ké ọ lọ́wọ́ ọgbà tí kọ̀ǹpútà ti gbà ló dédé gbogbo wa gbàgbé rẹ̀ ọgbà irú tó gbajúmọ̀ ní ìsìn ní irú tó gbajúmọ̀ ní. bẹ́ẹ̀ sì ni àwọn àlùkùránì tó bá wá láti Iran ó tún yàtọ̀ sáwọn orú eléyìí tó wá láti Saudi ní kíkọ rẹ̀ ṣùgbọ́n tó bá ń ké jáde kankan náà ni ọlọ́wọ́ kíkọ rẹ̀ olóǹtẹ̀ rẹ̀ ó tún yàtọ̀ sí tiwọn ìní mo fẹ́ wò tó wà lórí kinní mi bọ̀
lọ́lẹ̀ tó lòun fẹ́ download mọ́ download kankan fún mi jẹ́ sáré ṣe ó ní torí fóònù ní gbàgàdàgbàgàdà láàríyà tó tẹ́nìkan bá wá lóun sun àlùkùránì ná só lè sun torí fóònù mi ó lè sun torí fóònù tiẹ̀ àbí tẹ́nìkan bá lóun sun bíbélì ná gbogbo fóònù tá à ń lò ní ìsìn gbogbo nǹkan ní bẹ́ẹ̀ gbogbo nǹkan pápátá ní bẹ́ẹ̀ tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ló fà á àìfìyà jẹ èèyàn àfi ká gbọ́ tẹnu rẹ̀ Sheikh Adam nígbà ọ̀rọ̀ Samuel Murisidi ṣẹlẹ̀ tọ́lọ máàlù kùránì ọ̀tọ̀wọ́ bọ̀ ọ bẹ̀rẹ̀ sí ní fi nǹkan míì kú kùránì Ayatollah Khomeini wà líyìí ọlọ́ọ̀ni káfàtà ó tó fojú Amẹ́ríkà rí nígbà tí Amẹ́ríkà láwọn ń gbógun lọ Ìránù ńgbà náà ẹlòmíì lè máa rò pé rọ́ọ̀ni ẹ lọ bèèrè ta Ayatollah Khomeini tó ní àtìlé gbogbo rédíò àti gbogbo kí wọ́n máa pariwo iyyaka na'budu wa iyyaka nasta'in wọ́n lọ́wọ́ bá ìwọ nìkan láàmú ọ̀sìn ọ̀dọ̀ rẹ nìkan láàmú owó nírànlọ́wọ́ sí gbogbo jẹ́ẹ̀tì táwọn Amẹ́ríkà sẹ́ndì lọ ọdọọjọ́ gbèdà nìkẹ́ àmọ̀ kí wọ́n tó rí bó ṣe wá rí tó ṣe pé wà líyọ̀ Ọlọ́run ni òun náà wá gbèrú ọfọmọ lọ́wọ́ ẹ wá wọ ẹ tó ń bẹ Ọlọ́run tọ́lọ́ ń gbọ́ ọmọ rẹ̀ ní bẹ́ńbẹ̀ lónìí o ní Iran lára àwọn tó ń pàṣẹ ìlú ó wá di wípé Samuel Murisidi wá kọwọ́ bá àlùkùránì Ayatollah bá declare pé kí wọ́n pa á bọ́ọ̀lù ń fẹ́ Ayatollah Khomeini ló kú Samuel Murisidi ń bẹ láyé bàbá wa Sheikh Adam wá sọ pé Khomeini ò dá ẹjọ́ ń dá ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ̀lẹ́ ọmọ bàbá lágége ẹgbẹ́ tà bàbá ní Khomeini ò dájọ́ ń dá pé àyífìyà jẹ́ èèyàn á kọ́kọ́ gbọ́ tẹnu rẹ̀ ìjẹ́ ẹni ta lọ́lọ́run ẹni kèsè tó ní pósù kùránì ń bú ànábì ń bú Ọlọ́run lẹ́sẹ̀ mú un pé bẹ́ẹ̀ ń tọwọ́ bọ ẹ̀sìn wa ẹni ń bú àwọn baba ńlá yín ìjẹ́ wá gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ìjọ tẹ́yìn tí ń bú àwọn baba ńlá tí wá ń kọ́ tèmi èèyàn ló láwọn lọ yàgbẹ́ sọ́dún Ọ̀ṣun Òṣogbo àbí kèésì àwọn kan ló ń bọ Ọ̀ṣun Òṣogbo ẹ lẹ́ẹ̀mọ̀ yìí pé Ọ̀ṣun Òṣogbo ìta fi ń pe Àtaọ́jà Òṣogbo ní atẹ́wọ́gba omi ẹja Àtaọ́jà ọba Òṣogbo oníbọ̀ Ọ̀ṣun Òṣogbo àtẹ́wọ́gba omi ẹja ló di Àtaọ́jà so Buhari ọmọ Musa sì ló wọn lọ yàgbẹ́ bẹ́ẹ̀ ó sì ń sọ jáde lẹ́nu ẹ jókòó lọ ní ẹ mọ̀ tafa bú sílẹ̀ Yorùbá nígbà Buhari ọmọ Musa tó bá yàn tó jáde kìí ṣe ilẹ̀ Yorùbá ìlòògùn ló ti rógbò ọ̀hún lò ẹwà ti wá gbàgbé bá a dé lọrin adẹ̀mọ́ ń sọ fún yín wá sítẹ́ẹ̀sì nílọrin kọ́lẹ́ẹ̀sì ní gbogbo ilẹ̀ Yorùbá yòókù odidi ní Islam yín nílọrin ààbọ̀ ní tiwa ń bì àwa mùsùlùmí bẹ́ẹ̀ ń bì ẹlẹ́sìn ìbílẹ̀ bẹ́ẹ̀ ń bì kírísítẹ́nì bẹ́ẹ̀ ń bì a pín mọ́ra wa lọ́wọ́ a sì ń bára wa gbé nígbà ayé àlàáfíà tí ò sí wàhálà táwa ń sọnù Islam tèmi bá lọ́wọ́ àwọn dad mi nìyẹn àwọn dad mi ní tí mo bá lọ́wọ́ wọn nu èyí bá Islam kí Islam lọ́wọ́ àwọn pàpá mi ìbá mi Islam tí mo bá lọ́wọ́ wọn ni pé ká kó èèyàn mọ́ra bàbá mi ni former chief imam of Ọ̀yọ́ State Secretariat ìmáàmù tó jẹ tẹ̀lé wọn àwọn náà ti gbéṣẹ̀ lóṣù tó lọ yìí àti Christian àti Muslim ni bàbá wa máa ń wáṣẹ́ fún ẹnìkan bá bàbá wa lọ́dún kan ọba mú tẹ̀sùbá lọ bàbá wa sì mọ̀ bàbá wa lé bí ọdún ṣé bí kiri yóò ní ọ kiri yóò sẹ̀fọ̀ gbà àwọn àgbàlagbà jọ bí ọdún kiri yóò ní ọ ìwò tẹ̀sùbá lọ́wọ́ rẹ̀ ṣé torí pọ̀ fẹ́ ṣiṣẹ́ yìí bí ọdún kiri yóò ní ọ mọ̀wùlẹ̀ mú tẹ̀sùbá lọ́wọ́ ààbọ̀ báwo èèyàn sọ̀rọ̀ wọn ò fọ́ ọ níṣẹ́ ilé ayé nù. mo sì ti sọ fún wa bàbá Bọ̀dé ẹ ń bá délé wa lókè adúnímọ̀tà àlàyé wá bẹ̀ àti bàbá fọwọ́ọ̀dù rédíóníìkì ni wọn àwọn tó máa ń tún rédíò tẹlifíṣàn ṣe bàbá Bọ̀dé bábà ni wọn Christian làwọn méjèèjì ilé àfáàsì nílé wa èmi gbẹ́jú bá wọn ṣọ́ọ̀bù ni bàbá fọwọ́ọ̀dù sì ń wá ṣọ́ọ̀bù dọ́là bàbá yìí sì ti dàgbà wọ́n ti lé ní 80 years èmi dáyé bá wọn ní ṣọ́ọ̀bù ni wọn èbí mi tí wọ́n ti ń lo ṣọ́ọ̀bù yẹn débi pé ń gbòde ààyè kan Justice Abbas Justice Moshood Akínfẹ́mi Abbas wọ́n wá sọ fún bàbá Bọ̀dé pé kí wọ́n má sanwó ṣọ́ọ̀bù mọ́ Christian dẹ̀ ni wọ́n kílọ̀sì kan tó wá ń bẹ́ẹ̀ bí ti bàbá Bọ̀dé bàbá fọwọ́ọ̀dù àwọn ń jẹ́ Christian láti ilẹ̀ ni
bàbá Bọ̀dé bábà làwọn ọmọ ìlú Gbọ̀ngán Olúfì làwọn àwọn ń jẹ́ mùsùlùmí. Bàbá fọwọ́dù lọ́wọ́ á mú wọn wá tẹ́ fi gba ṣọ́ọ̀bù wa wọ́n wà lára àwọn tí wọ́n máa ń pèrún mọ́sálásí wa lọ́wọ́ kí bá àmójú ọmọ wa pọ́n wọn. Iná fi wá lọ church wọ́n di kírísítẹ́nì. Àwọn bàbá wọ̀ wá ní Bọ̀dé nígbò tí wàá di kiri yóò ní ìsìn in tó kù ní pé kó kóra rẹ̀ kúrò ní ṣọ́ọ̀bù yìí. Wàláì bàbá Bọ̀dé ń lo ṣọ́ọ̀bù dùnmí olónìí. Ẹni tẹ́ ẹ bá ní ní kẹ́ ẹ bí Minister of Power wa former Deputy Governor of Central Bank Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹlẹ Mẹ́sì onígẹrún fún gbogbo àwọn èèyàn tó jẹ́ èkán lókè àdúpátá àfẹntí ìbá sọmọ òkè àdúmọ̀tàlá yóò ní ohun ọ̀mẹ́tẹ́ ń pè ní Bọ̀dé famous. Ó sì dùn mí gan, mo ní mo fẹ́ ṣe documentary fún wọn. Ìjọ tí mo lọ tí bàbá rẹ̀ ti múra wá kíní tí mo gbé lọ́jọ́ náà ò bá ṣiṣẹ́ pé mo ti káàtì ẹ̀ ní interview àwọn yẹn àwọn legend nìyẹn ní bàbá Bọ̀dé famous. Nítorí lẹ́nu ọjọ́ mẹ́ta mo ti lọ sí ilé bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta tí mi ò rí kí wọ́n ṣí ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ máa lọ wò wọ́n lé bá pé lélẹ̀ láti lọ ṣe documentary yẹn fún wọn báyìí bá sì gbé wọn wá sí ṣọ́ọ̀bù ni. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà lókè adú èyí tẹ́ ẹ jẹ́ ìkàn tó yẹ ká ṣe nìyẹn. Kò sí nǹkan mìíràn tàbí ọ̀nà ọ̀rọ̀ àwọn ẹni wọ̀nyí. Bàbá fọwọ́dù sì ń wá ṣọ́ọ̀bù ní ìjọ́wọ́ ìjẹta oníjẹta yìí mo sì rí wọn tí mo dọ̀bálẹ̀ kí wọ́n ní mọ́ nà tán ni. Ẹ bá ti délé wa ẹ bá ti dé sàlẹ̀ báyìí lẹ́yìn tí rí bàbá fọwọ́dù ń bẹ̀. Mo dáyé bá wọn bẹ̀ ni pé Christian ni wọ́n ilé àfáàsì nílé wa. Ṣégbà wọn ti wá táwọn bàbá wa ti wá gbà wọ́n ṣọ́ọ̀bù àwọn bàbá wo ní wàlìjàn náà. Mopẹ́ẹ̀lì ó wà lára àwọn eléré orí ìtàgé nígbà wá gba ṣọ́ọ̀bù Christian lòun náà bàbá fọwọ́dù àbí bàbá Bọ̀dé ló mú wá. Ó wá lóun kẹ́kọ̀ọ́ kan lára bàbá wa ó ní bàbá wa ní pé ìní ọmọ ṣàdúrà rẹ̀ àmọ́ ra wọ ṣọ́ọ̀bù rẹ̀ lọ àdúrà rẹ̀ ní ìdákẹ́jẹ́ tẹ́nìkan kan ò ní gbọ́. Bàbá wa fi ibi tó wà nínú Bíbélì hàn nínú Matthew pé kọ́ra gbàdúrà rẹ̀ tí bàbá rẹ̀ ti ń bẹ ní kọ̀rọ̀ òun ó sì dán lóun ní gbangba. Wọ́n láwọn kẹ́kọ̀ọ́ yẹn lára bàbá wa. Ẹ bá dẹ̀ láwọn bàbá yẹn tán bá dé ṣọ́ọ̀bù báyìí wọ́n ò ra ṣàdúrà wọn ni. Àádẹ́mọ̀ ṣeré ń bẹ àwọn ni wọ́n ń gẹrun fún wa. A sì lálùbáríkà wọ́n gẹrun fún adájọ́ wọ́n gẹrun fún dókítà wọ́n gẹrun fún lọ́ọ̀yà wọ́n gẹrun fún ẹni tó di Deputy Governor Central Bank wọ́n gẹrun fún ẹni tó di Minister of Power. Ní bàbá yìí Christian dẹ̀ ni gbọ́dọ̀ ti wá ṣe rí ní mọ̀tàlá nìyẹn bó ṣe rí ní mọ̀tàlá nìyẹn. Mò ń sọ̀rọ̀ lára àwọn olólùfẹ́ wa kan ọ̀gá ọlọ́pàá pátápátá ní Àbújá. Ó sì wà lára àwọn ẹni tí ń fọ́lò mi ti pẹ́ tí mo sì ní nọ́mbà lọ́wọ́ tájọ́ máa ń sọ̀rọ̀ tí ìtì ẹ̀ wá mọ̀ pé ọmọ ilé kan náà jọ ni wá. Bàbá tiwọn oṣù tí ń bọ̀ ni wọ́n sòkú. Bàbá tiwọn wọ́n kú ní oṣù tó lọ yìí. Òun ni baálé ilé wa tó kú. Ẹni jẹ́ pẹ̀kan àwọn tó súnmọ́ àwọn àgbàlagbà. Ọ́fíìsì IG wọ́n sì ti ń ṣiṣẹ́. Nígbà wọn wá gbọ́ ọ̀rọ̀ pé wọ́n ń tírẹ́tì làwọn bá pè mí. Ìjọ tí bàbá wa kú èmi ò mọ̀. Adájọ́ wa lọ àwọn sì máa ń gbọ́ tí n bá ń sọ̀rọ̀ wípé òkè àdúmọ̀tàlá mọ́ wọ́n ń gbọ́ Justice Abbas. Nígbà wọn wá lọ wọn dà àtẹ̀kọ́ ẹ̀jẹ̀ kan náà ni wá kí àìsàn ọmọ ẹ̀jẹ̀ kan náà Muhammadu Laji kan náà ló bí wa. Náà wàá pè mí ẹja fi yòókù lẹ̀ torí gbogbo ìdúkokò yín ò kẹ́lẹ́ mọ̀ wípé àwa láwo tàbújá Office of IG ẹ̀fọkànbalẹ̀ gbogbo tẹ́ ń ṣe wọ́n ń ṣe kínní kankankan tọ́láwọ̀ èèyàn pè mí pé Ààrẹ Laji Abbas ṣé ẹ mọ̀ pé Commissioner of Police ti ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ ìlú Ìlọrin ni mo ní ìyẹn wá ní kíni káwa máa sá lọ ní Aláàfin ọdẹmọ lọkọ mi ẹ mọjọ túrùkù ni àbí mọjọ gàlà tọkọ rẹ ọpa Aláàfin ṣé ẹ mọkọ mi ní ọdẹmọ lọkọ mi ẹ ṣe túrùkù ló dúró wájú rẹ àbí gàlà tí tọkọ rẹ ó yìnbọn pé Commissioner of Police ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ́jọ́ mọ́ Ìlọrin kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ èyí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ tí mo fẹ́ kọ́ dá yín lójú ni wípé ojú tẹ̀ ń wò yìí Laji Abbas ọdọ́dọ̀ president l'Abuja so ẹlẹ́ẹ̀kejì international eyes lẹ̀ ń wò yìí o international ọkọ mi lẹ̀ ń wò yìí o olówó orí mi àlẹ́ ẹlòmíì ọkọ mi international lẹ̀ ń wò yìí tó ní ẹja àfọkànbalẹ̀ lórí èèyàn ìkànnù
gbogbo wa sí tẹ́ bá sí àti fi àwọn ará ilẹ̀ Haúsá tí wọ́n ń bọ Ògún nígbà wọ́n fẹ́ lọ mọ́ dá wàhálà alẹ́ àwọn mùsùlùmí yín pẹ̀lú láwàní lórí tí wọ́n ń bọ Ògún wọn ẹ lọ ṣe wáàsí fún wọn ẹ̀yà ara lọ́rí wa bisimilayi iṣẹ́ yá o jihadi yín dé o muftu ìtàhùn níwò jihadi dé o gbogbo ẹ̀yin èèyàn jihadi dé o ẹgbàbẹ̀ ń lọ. now ẹlẹ́ẹ̀kejì kó tó di bá wàá tó bá padà sínú ìtàn tá à ń fọ́. mo rí ìtọ́sẹ̀lẹ̀ ní Maryland lamẹ́ríkà ẹ ń bá fẹ́ gba ìwé ìwakọ̀ driving license lára àwọn nǹkan tí wọ́n fi máa ṣe ìdánwò fún text iná ní èdè Yorùbá fẹ́ni tí ó bá gbọ́ Gẹ̀ẹ́sì àbọ̀fẹ́ kí wọ́n sọ ní èdè Yorùbá. èyí náà ẹ wo orílẹ̀-èdè nígbà tí wọ́n ṣòfin ní ìsìn pé a máa sọ Yorùbá nílé ìgbìmọ̀ aṣòfin ní Èkó àwọn Ìgbò ń yarí ń bẹ̀ ẹgbàálú bàbá yín lọ tá à ń sọ pé ẹja mọ tá à ń ṣe ẹwùjọ́ tá a ti ń pariwo tá a ti ń fẹ̀ fún tó ènìyàn báyìí wọ́n mọ rírì wa ní òkè ju àwa tá a wà ń sàlẹ̀ lọ. tẹ́ bá wà àwọn tó ń fún wa ní sọ́pọ́tì púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní diaspora ló ń fún wa ní sọ́pọ́tì jù. àwọn èèyàn wà nílé náà tí wọ́n ń ṣe ohun tí mo dúpẹ́ lọ́wọ́ wọn torí pé ìṣàtìlẹ́yìn fún ìtàn Yorùbá èmi ò believe lórí bí èèyàn bá ṣe lágbára ni ní láti ṣe àtìlẹ́yìn fún because àtìlẹ́yìn náà ló jẹ́ ká máa ní gbogbo tá à ń ṣe. ẹ bá rí jẹnẹrétọ̀ tá ẹsẹ̀ rà ń bẹ̀ yẹn jẹnẹrétọ̀ ńlá ni tí èsì jẹnẹrétọ̀ kékeré ní ńlá 6.5 kV tó gbé Japan ni kì í ṣe China so ó lé ní 1 million naira lórí original one gidi tó gbé full copper ni tó gbé tá a bá tàn báyìí oṣù tọ́lọ̀ yìí náà lára ká tó wá sọ whiteboard wa ká tó sọ ìfátà wa ká tó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn máìkì kan bẹ tí mo tún ẹ̀sẹ̀ gbé wá ṣùgbọ́n kíní àdáptọ̀ rẹ̀ àti ìrè kíní àdáptọ̀ rẹ̀ ò tí ì sí mbẹ̀. ojúṣe gbogbo wa òun ni kì í ṣe pé bóyá bẹ́ẹ̀ bá ṣe lé nǹkan tó àbí bá ṣe ní lágbára mọ́. ẹ já wa lọ sínú ọ̀rọ̀ tí àwọn bàbá wa Laji ẹlẹ́kẹ̀ẹ́jì máa ń bá wa bọ̀ láyé àárọ̀ ẹ jẹ́ ìwò bó ni wọ́n bọ̀rọ̀ yín dé náà já wa padà mo fẹ́ ká padà sínú ọ̀rọ̀ wọn. Ìlọrin is a Yoruba speaking community. wọ́n ti sọ ìgbélé tẹ́lẹ̀ mo fẹ́ já tètè lọ wájú. Goodness, with the Yoruba. In terms of actual location, it is between the premises of the mini campus of University of Ilorin and Mandate Market. So that gives a description. But more specifically, after the mini campus, you have Adewale Housing Estate. After Adewale Housing Estate, towards Mandate A Market area, that is where Okesuna was in those days. And as I said earlier on, it was peopled predominantly by Kanuris. There were also Yorubas there. nípa ti ọ̀rọ̀ tòkesúnà Kanuri àwọn làwọn Borno ṣùgbọ́n ṣáájú ìgbà Kanuri Empire ti fọ́ tipẹ́. àwọn èèyàn máa ń ṣe àṣìṣe nípa ọ̀rọ̀ Ṣọlágbẹrú kúọ̀ ni Ṣọlágbẹrú ti kú ò àwọn fẹ́ tú gbogbo bí Ṣọlágbẹrú wọ́n fẹ́ pè ní Kanuri pé kìí ṣe Yorùbá ìyá rẹ̀ ní Borno oníbàálẹ̀ kúọ̀ ilé tá a máa kọ́ ńgbà náà àwọn ilé kókó la máa fi ṣe rúùfù lé òrùlé ilé kókó ni nígbà tó jó bí òde ìrànjẹ ṣe jó tá a bá ní òde ìrànjẹ òde a máa ń pè ìlú ní òde a máa ń pè ìlú ní ìlú a sì máa ń pè ní ọjà a sì máa ń pè ní ilé. tá a bá ní Ìjẹ̀bú Òde ní tá à ń sọ ni wípé ìlú Ìjẹ̀bú ibẹ̀ ní jẹ́ capital Òde Rẹ́mọ bẹ́ẹ̀ náà ni àwọn ìlú míì bẹ́ẹ̀. ìgbà tó wá jó ni ló ṣe wá sí Ìlọrin
lọ́dọ̀ Àfọ̀njá àmọ́ wíwá rẹ̀ tí ó wà ó ti já àfà. Islam ti pẹ́ nílẹ̀ Yorùbá gan, Islam pẹ́ nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n àwọn ọba tí ń ṣe Islam òun kálukú ń ṣe pẹ̀lú bó ṣe lágbára mọ́. Láyé Basọ̀rún Gáà mọ̀ pé Aláàfin Agbólú Ajé pé mùsùlùmí ni tó sì kọ́ mọ́sálásí tí ń kírun. Aláàfin Agbólú Ajé ó mọ̀ pé mùsùlùmí ni. Álímì kò sì tí ì wọlé Yorùbá wá ń gbà náà, láàfà Sàálù kì í wọlé Yorùbá wá. ọ̀n bẹ̀bẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn Aláàfin àwọn tí ń jẹ́ mùsùlùmí, ṣùgbọ́n ìjẹ́ mùsùlùmí wọ́n ń jẹ́, wọn ò fi pa ẹ̀sìn ìbílẹ̀ àti ìjọba wọn rẹ́ nínú òjẹ́ káwọn èèyàn mọ̀. Ọ̀dà Aláàfin Àtìbà tí kì í bá ṣe páwá tá a tú jáde tájọ́ ń pè rárá o, Aláàfin Àtìbà mùsùlùmí ni o. Òun ló sì mú Islam wọ àgọ́ Ọ̀já tó di Ọ̀yọ́ tòní. ọmọ rẹ̀ Adélù tó jẹ lẹ́yìn rẹ̀ mùsùlùmí ni. Adéyẹmí àkọ́kọ́ mùsùlùmí ni. Láwàní Amúbíẹ̀yá ọmọ Adélù mùsùlùmí ni. ọmọ rẹ̀ Àrẹ̀mọ rẹ̀ tóun láǹfààní láti jẹ Aláàfin Ládìgbòlú mùsùlùmí ni. Ìkejì mùsùlùmí ni. Adéníran Adéyẹmí kejì mùsùlùmí ni. kó tó wá padà bẹ́ẹ̀ kó tó wá dọ́dọ̀ Àtàndá Adéyẹmí kẹta Lámídì mùsùlùmí ni. ṣùgbọ́n gbogbo àwọn Aláàfin ẹni tó ṣe pé ìsìláàmù ń fi tiẹ̀ hàn iná ẹ̀ ni Adéníran Adéyẹmí, bàbá tó bí Aláàfin tó gbéṣẹ̀. Pàṣẹ láwọn ọba mùsùlùmí bọ̀nu, ṣùgbọ́n wọn èé da ẹ̀sìn ìjẹ́ mùsùlùmí wọn èé fi ba ẹ̀sìn jẹ́. Ìní ìgbà tí Aláàfin Adéníran Adéyẹmí òun bá lọ Mẹ́kà, iná fi dá wákà fún, torí pé gbogbo àwọn àáfàá wọ́n mọ̀ pé àwọn ọba wọ́n sòòṣà wọ́n bọ Ṣàngó, pé bá tẹ̀ jẹ́ Aláàfin Ọ̀yọ́ yóò bọ Ṣàngó. Lòun bá ti Mẹ́kà dé ní bá ní pé eléyìí Islam kọ́ ìlú fẹ́ ṣe náà fi wá dá wákà pé ìrun Aláàfin dẹ̀rí jíjẹ́, ìrun Aláàfin dẹ̀rí jíjẹ́ o, ìrun Aláàfin dẹ̀rí jíjẹ́, Aláàfin gàràfà òòrè Mẹ̀dínà, ìrun Aláàfin dẹ̀rí jíjẹ́. Náà lu bẹ̀m̀bẹ́njọ́ náà lọ́hùn wípé ìrun eléyìí di ẹ̀rí jíjẹ́, Aláàfin gun àràfà ó lọ Mẹ̀dínà, òun ṣe dá Aláàfin kan ò ṣe rí. Ó sì pàpà wá yọ́lẹ̀ fún irú táwọn tí wọ́n ń ṣe fún Olúwo ọba Abdulrasheed Adéwálé Àkànbí Tẹlúwà táwọn àáfàá kan ń kó sí baba lórí. Ìdí sí bẹ́ǹdì ọ̀rọ̀ táwọn èèyàn mọ̀, gbogbo ọmọ Ìwó sì ti forí jolúwo nígbà wàhálà ààyò Olúwo tí kìíní ń súnmọ́ Olúwo wò pé kí làwọn lè ṣe. Àwọn tó jẹ́ táwọn ẹ̀ tó jọ lórí wọn ilé kan náà wọ́n ti wá gbàmí ìsálọ bá wọn tó sábà wọn, àwọn sì ń já àwọn ń polongo ìsìláàmù ní tààràtàrà pé kẹgbẹbọ jùúlẹ làwọn bá ajáàkì ẹ. Olúwo tó ṣe wípé àwọn èèyàn wá kí Olúwo wípé pọ̀ dọ̀bálẹ̀ gan tó ló ń kan ẹ̀sìn, kò kí ọba bó ṣe kọ́kọ́ ọba tólúwo lè jáde láàfin. Olúwo tẹ́ ní pé ẹ méje wọ́n dọ̀bálẹ̀ fún yín o, kíní tólúwo jáde sí gbòòrò gbogbo ẹyẹ yẹn dọ̀bálẹ̀ tẹ́ ń dọ̀bálẹ̀ fún. Olúwo ti ń fọn rere àṣà tó ń sọ wípé ẹ bá ní gbogbo tólúwo kọ sí ara pálásì tí ń tọ́ka sí àṣà àti Olódùmarè. Olúwo náà ló wá di òjijì lolúwo ń bá bẹ̀rẹ̀ sí ní tako àwọn baba ńlá wa. Táàfà bá ń sọ yí pé ká mọ́ mẹ́bọ mẹ́sìn ẹ bẹ̀rù Ọlọ́run, ká mọ́ mẹ́bọ mẹ́sìn ẹ bẹ̀rù Ọlọ́run, àáfà lè sọ, ẹnu àáfà gbà, ẹnu ọbọ ọgbà, ẹnu ọbọ ọgbà, àáfà lè sọ iṣẹ́ ti ẹnu gbà sọ pé àfẹ́ fi wálẹ̀ já sí tiwa o làwọn èèyàn sọ. Ṣùgbọ́n ọba orí ìtẹ́ tó jókòó sí orí ìtẹ́ ẹbọ ni, orí ìtẹ́ ẹ̀ṣẹ̀ṣe ni, orí ìtẹ́ àṣà ni, orí ìtẹ́ ẹ̀sìn ni, orí ìtẹ́ ẹ̀tàn ni ìlọba jókòó lé lórí. Ìwé tí ń sì fún gbogbo ọba tó bá jẹ dáàbò bo àṣà wa o àtàwọn nǹkan ìṣẹ̀báyé wa.
kálàáfíà ó sì wà nílùú traditional chief lọ́ba lórí ẹ̀sìn ìbílẹ̀ àṣà ìbílẹ̀ ló jọba lé lórí. làwọn fi wá bẹ̀rẹ̀ ẹ wàá rí nígbà tí Olúwo tí gómìnà Adémọ́lá Adélékè táwọn jáde tọ́lọ́rọ̀ sì ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ àwọn tàún ráyè wọ ìjọba. nígbà wọn wọ ìjọba Oyètọ́lá tó lọ àwọn ṣòṣèlú wọ́n dìbò wọ́n ṣàtìlẹ́yìn fúnjọba. nígbà wá di ìbò tá a dì lọ ó wá di wípé wọ́n ṣàtìlẹ́yìn fún Oyètọ́lá àmọ́ kádàrá gbé Adélékè wọlé. fídíò sì ń bẹ tólúwo jáde gbangba tó bá ń ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú tó wá gbé lójú. wàhálà wá di méjì ẹnì pọ́ gba Adélékè wọlé tán Olúwo lọ́kọ́ ń kí Adélékè. iná ẹ̀ ni wípé ẹyin lòun tó bá bọ́ọ̀lẹ̀ kì í ṣe é kó. ó wá ń lọ bẹ́ẹ̀ títí àwọn ti ṣe àtìlẹ́yìn fún Oyètọ́lá tólúwo sì ń dó pé gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun Oyètọ́lá ní kẹ́ ẹ dìbò fún. gómìnà Adélékè ò sì ríro bóyá wọn wà torí ẹ̀ àbí gbogbo táwọn wo àwọn kan bá Olúwo fà wọn wà yọ Olúwo gómìnà ò ríro. lọ́wọ́ á di wípé káwá lè rí nǹkan ti ràn mọ́ àwa jáde tá a bá wí lónìí èmi kọ́ lọ bá nígbà mọ̀ pé wọ́n kọ́ lọ bá forí àpèrè lẹ̀ àwọn tó bá wù jẹ wọ́n jẹ Ọlọ́run lọ́ba Ọlọ́run èé ṣe ọba. wọ́n máa ń dé adé fọba ni wọ́n ìdádé fọlọ́run àṣẹ̀dá Elédùmarè ó ní Ọlọ́run. ṣùgbọ́n ọba ayé lọ́ba wà ayé la ti ń jọba ayé lọ́ba wà ẹ bá wá lóhun èé sọba kó forí àpèrè lẹ̀ torí nínú ìwé tí wọ́n fún ọba ni wọ́n pè ọ́. ṣùgbọ́n gbà tá a bá mọ Yorùbá tá a sì gbédè yanjú lọ́wọ́ á di wípé gbogbo oríṣiríṣi ní Olúwo tèmi mọ̀ ọba Abdulrasheed Adéwálé Àkànbí tó fún àwọn eléégún nímọ̀ràn yìí pé ẹkú eléyìí tó ti pẹ́ tí máa ń rùn kankan ẹ kàn fi jó nígbàlẹ̀ wá lọ dá tuntun míì kó fi jó káàkiri eléégún yìí pawó iron lọ́lọ́ra tó lọ gbé fún Olúwo pé ìmọ̀ràn tẹ́ fún mi ọmọ dá o òun dáwọn èèyàn lára yá òun pa owó torí alégún aláré ilẹ̀ Yorùbá Olúwo táwa mọ̀ nù torí wípé ẹ bá ti jẹ́ olórí ìlú ó gbọ́dọ̀ dúró déédéé òṣùwọ̀n ẹ gbọ́dọ̀ tẹ̀wọ̀n lọ́dọ̀ ẹnikẹ́ni. ìjọba sì ń fún àwọn ọba lówó tẹ́ bá fẹ́ ṣe é gún ìlú tẹ́ bá fẹ́ ṣètùtù ìlú ẹ sì tún ní jọ́dọ́wọ́ àwọn tó yẹ kó dẹ̀ yín náà lẹ́gbàá ẹ wàá máa fún wọn lówó ìdákọ̀mù wọn wàá rò pé ilẹ̀ ń fà wọn. ìjọba tí wàá fún yín lówó pé àwọn eléégún fẹ́ ṣe égún o ọdún égún nílẹ̀ Yorùbá ó wà ní nǹkan tí wọ́n ń gbé lárugẹ ni o. bó ṣe jẹ́ pé tá a bá ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo bá a ṣe ń pa àwa mùsùlùmí lówó nígbà iléyá àbáwọn mọ́ọ̀mù wa àwọn àbá wa ẹlẹ́gbàá ẹ̀ ń gbà bá a ṣe ń kó mílíìkì tá à ń kó àdìrẹ fún àwọn pásítọ̀ wa nígbà kérésì bẹ́ẹ̀ náà ni à ń fún àwọn ọlọ́sùn àwọn ṣẹ̀ṣẹ̀ lówó ń gbà tiwọn. ṣùgbọ́n ìmọ̀ tó ń ṣe ni pé ẹ̀yin náà lẹ́ẹ̀jọ́ dọ́dọ̀ wọn ní tààràtààrà tẹ́ẹ̀jẹ́ wọn lè fi dá àrà tó wù wọ́n ẹ̀yin náà lẹ́ẹ̀bá gbà ẹ̀yin tẹ́ wá gbà lẹ́ẹ̀bá ní ẹ̀fẹ́ rí kéégún ojó níbo wọ́n ti ń ṣerú ẹ̀ ẹ̀ẹ́dọ̀wọ́ tẹ́ gbà padà sà. gómìnà wa dìde ẹ̀ wá rán kọmíṣánná lọ gbogbo alẹ́ lárí inú pépà gbogbo pépà ló gbé lolúwo fi wá withdraw ọ̀rọ̀ pé rárá o oníṣẹ̀ṣe làwa náà o a kú ọdún eégún wa yìí o a kú ọdún eégún ṣẹ̀ṣe o àyájọ́ ọjọ́ ṣẹ̀ṣe ń gbà yẹn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun declare holiday àwọn tàwọn wa ń kó sólùwò pé kò sí ń tọ́jọ́ níbo ọ̀rọ̀ wa di méjì wọ́n ti gbàgbé lama leaf ìtumọ̀ rẹ̀ ìnímọ̀ bẹ́bí láìláìláìlá ìjọba ní ìlò kò tún sálàṣẹ ká àbíjọba ní. Olúwo fi wá jáde náà fi wá sọ̀rọ̀ pé àìsí ńlé ni o eégún máa ń jó lọ́dún tọ́lẹ̀ eégún jó fún mi o a sì tún wọ̀ lọ́ọ́ sọ̀rọ̀ àdọ́dún tí ń bọ̀ lọ bẹ́ẹ̀ bá wà ní bẹ́ẹ̀ ní sí ńlé.
lọ́rọ̀ bá pèsè jẹ Olúwo fi wá jáde ní làwọn tàún wá rí pé nígbà ó ṣòro fún kábíyèsí àwa lágbà ìní ọ̀gá àwọn tàún fi wá lọ kọ́wọ́ lílọrin àfàlẹ́ Yorùbá lò ní wá lọ sí yẹ́sà ẹni tó ṣẹlẹ̀ ní wípé gómìnà Adémọ́lá Adélékè mùnáfìkì alábọ̀dé àbí ọ̀dàlẹ̀ lálẹ́ pé mùnáfìkì gómìnà Adémọ́lá Adélékè alábọ̀dé gómìnà ṣé Abíọ́dún kọ́ ni gómìnà wa ní ìpínlẹ̀ Èkìtì alábọ̀dé gómìnà wa Akérédolú àbí ní ìpínlẹ̀ Oǹdó alábọ̀dé gómìnà wa Ìjìnlẹ̀ Olúṣèyí Mákindé alábọ̀dé gómìnà wa Abíọ́dún ní ìpínlẹ̀ Ògùn alábọ̀dé gómìnà wa Sanwó-Olú alábọ̀dé òun nìkan lòun ẹ̀sà alábọ̀dé gbogbo adájọ́ gbogbo ọlọ́pàá gbogbo lọ́yà gbogbo àdàmẹ́lẹ̀ Yorùbá ló bá pè wá lálábọ̀dé nílọrin ní mufti tí Olúwo yàn kó tó wá lọ ó ti wá sọ̀rọ̀ olóhùn ò sí lábẹ́ Olúwo mufti òun ò sí lábẹ́ Olúwo Olúwo ló wí ọ́n láwà ní táwọn àáfàá ilẹ̀ Yorùbá fi gbé ọ lọ sí kóòtù tẹ́ ní pé Olúwo ò lágbára láti fi yẹn jóyè ilẹ̀ Yorùbá Olúwo ò lágbára agbára Olúwo ò débẹ̀ àwọn wá ń lè ẹ́sìn wọ́n máa ń lẹ̀ dí àpò ó pọ̀ má àwọn Ìlọrin èyàn sì gbéra ọlọ́fẹ́nu sátà ìran rẹ̀ ní Ìlọrin ní àsìkò tó ṣe pé à ń fa ọ̀rọ̀ pé Ìlọrin sílẹ̀ Yorùbá ní ilẹ̀ Yorùbá kọ́ ó sì fata ẹnu sátàlẹ̀ ìran rẹ̀ ẹ bá ń béèrè pé sẹ́rù ẹni bí ọwọ́ àlìjánà pé àwọn káládìsì ni àwọn káládìsì kọ́ ànábì ní ká nífẹ̀ẹ́ ìlú ẹni ara ìmọ̀ọ́nì ni àwọn kan ní èsì àdìsì kéde àdìsì ìtọ́wájú ní nípa Ọlọ́run ló ń dá yín níran àtorílẹ̀-èdè Ọlọ́run dá wa lẹ́lẹ́yàmẹ̀yà Ọlọ́run gan ló pín fún wa ẹ̀yà tribalism mẹ̀yà rẹ kí n mẹ̀yà mi àwọn ò ní nàgàwọ̀ ẹ̀yẹ ẹlẹ́yà mi àdàmú Ìgbò àdàmú Haúsá àdàmú ẹ̀yìn náà lẹ̀jà gbádùn kéèyàn wá jáde tọ́lọ́run sì búra pé mo búra pẹ̀lú ìlú ìfàyàbalẹ̀ àti wọ ọmọ ìlú yìí tọ́lọ́run sọ fún ànábì ìlú ti wá làwa fi sọ pé ìlú ìfàyàbalẹ̀ ní kẹjẹ́ ìlú wa ó jẹ́ ló fi wá sọ bẹ́ẹ̀ tọ́wá ní àwọn ò sí lábẹ́ kínní o gómìnà ó tún wá ń ta sí gómìnà mo ní àbí máa yóò mọ tí ń sọ gómìnà ló ní ìlú ìdí ìtọ́ pé tẹ́bí gómìnà bá jẹ́ Christian dẹ́bùtì rẹ̀ máa ń jẹ́ Muslim ibi tẹ́sìn ọba ti pàmìtì kí Christian ọwọ́ Muslim ọwọ́ ibi tẹ́sìn ọba ti pàmìtì pé kí Christian kí Muslim ọwọ́ Christian ọwọ́ ibi tí Muslim wọ́n jọ ń gbé fúnra wọn gómìnà lágbára wọ́n lè ṣòfin lórí ẹ̀sìn nígbà wọ́n ṣòfin ní ìṣègbè kí mẹgafóònù yín bọlé ariwo tẹ́ mọ́ fi dààmú ará àdúgbò àti church àti mosque lẹ́kọ̀ọ́ pọ̀ irú ẹ̀sìn bẹ lọ́dọ̀ mi èsì tí ìráyè ni nígbà wọn bá kírun tán mẹgafóònù wà níjà gbádùn àsìkò tó yẹ kí n máa rest Saudi gan tán ti mẹ́sìn wá wọ́n ti ń yí gbogbo mẹgafóònù wọn lẹ̀ wọ́n ti ń yí ilẹ̀ Saudi tán ti mẹ́sìn wá torí pé ńgbà yá ànábì tí wọ́n bá ti pèrún tán táwọn èèyàn bá ti wọlé wọn ó kírun ni kò ní disturb èèyàn Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ ṣé mẹgafóònù bárùn wá tẹ́ ẹ̀ wá fi jẹ́ gbogbo ará àdúgbò gbádùn nígbà tí wọ́n ṣe òfin lẹ́kọ̀ọ́ ńgbà náà àwa tọ́rọ ìyàwó náà ń bínú ẹ̀pọ̀ ti má wà lára láwa ti parí kinní tán á mú máìkì mọ́sálásí Ọlọ́run gbàdúrà wa o ìyá wa alájà wọ́n mówó wá bàbá wa aláàjì àfáà wa onípákó wọ́n mówó wá àfáà wa oníke wọ́n mówó wá kí ni rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ìjọba wò pé rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wo lẹ́ ń ṣe rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wo ni ìjọba bá ṣòfin kálàáfíà ọba lè wà lóru náà jọ́sìn bó bá lè jó gbẹ ìlú gbogbo ẹ̀wà ẹ̀dáwèrè yín ṣe ẹyẹ ò le tó báyìí gbogbo ibi tí wọ́n ti mẹ́sìn gan wá wọn èyí disturb ará àdúgbò ìjọba lágbára lórí gbogbo ẹ̀sìn àbẹ́yìn kan lè sọ pé àti ìwúláwà tí ìrọ̀súláwà ó lè amúrì mi ń kún ẹwà wá tó amúrù àwọn alágbára nídìí ẹ̀sìn so làwa ń sọ pé àwa ti nílànà tá à ń tẹ̀lé ilẹ̀ Yorùbá tí ò dàrú tí ò dàpọ̀ lẹ́yìn ìgbà tó wá di wípé
wọ́n sọdún ìṣẹ̀ṣe tán ṣẹ́ẹ̀sì mọ̀ yí pé kinní ti lọ gba pankẹ́rẹ́ nílọrin tàún ó ti lọ gba pankẹ́rẹ́ nílọrin ọ̀rẹ́ bá rẹ́jà láàrin ìgbà àtolúwò kábíyèsí bá blọọkì mi lórí social media lórí whatsapp wọn mo ní ààrẹ Laji Abbas bẹ́ẹ̀ mi bá nífẹ̀ẹ́ yẹn mi nífẹ̀ẹ́ yẹn torí bó bá jẹ mọ́ ẹ̀sìn àtàṣà nílẹ̀ Yorùbá ni àṣà ìtàn Yorùbá kò gbọ́dọ̀ bàjẹ́ kí ló sì fà á káwa máa fẹnu rídíkù àwọn bàbá wa Olúwo máa ń sábà máa tẹnu mọ́ àwọn bàbá yẹn ọ̀bọ òrìṣà àwọn bàbá wa bọ òrìṣà o tẹ̀bá ní àwọn bàbá wa ọ̀bọ òrìṣà tó fi rídíkù wọn nù àwọn bàbá ànábì olóòṣà ni wọ́n àwọn dáàdi ànábì olóòṣà ni wọ́n. Iran nígbà ayé ànábì tí Iran àti Rome jọ ń jà alif lam mim gulibati Rum lọ́lọ́run fi sọ súrátù Rome ní Roman Empire fi ní àyà nínú alukuran àwọn Rome àwọn ń jẹ́ àwọn tí wọ́n ní Christianity ibẹ̀ ní Eastern Rome ní o torí nígbà tágbára Rome pọ̀ a pín Rome sí méjì Western Rome and Eastern Rome. Western Rome àwọn ni wọ́n ń jẹ́ Rome lónìí àwọn ní Italy àwọn tí Eastern Rome àwọn ni wọ́n ń jẹ́ Turkey lónìí àwọn yẹn ní ibùdó agbára tí wọ́n wá ń bá àwọn Fárísì àwọn ni àwọn Iran lónìí àwọn ọmọ ń bá wọn jagun àwọn èèyàn sì ń bọ iná làwọn máa bọ olóòṣà ni wọ́n wá jọ jà wọ́n jọ kọlura wọn làwọn bá ṣẹ́gun àwọn Iran bá ṣẹ́gun àwọn Rome ànábì sì ń bẹ Mẹ́kà àwọn ọ̀sẹ̀bọ Mẹ́kà wá ń fi ànábì ṣe yẹ̀yẹ́ àtàwọn mùsùlùmí pé kọ̀tán ẹlọ́ọ̀lọ́rọ̀ wa o bí àwọn ọmọ ìyá tiwa tí wọ́n ń bọ iná bí ẹ ṣe pa àwọn èèyàn yín tán láwọn jẹ́ Christian tán ní Báíbù lọ́wọ́ ń pakúpa níjọ́ tó bá ṣàwọ̀ àti yín náà bá ṣe pa yín nù ọ̀rẹ́ wá ń do àwọn mùsùlùmí lọ́lọ́run fi wá sọ àyà kalẹ̀ pé alif lam mim gulibati Rum pé afọjà jẹ Rome ṣùgbọ́n Rome tó bá wá yá ọjà wọn pàpà tó wá jẹ àwọn Fárísì padà ọlọ́run lòun ló wá mọ òdùn pé fún ìgbà díẹ̀ ọlọ́run wá mú wá ní bídì ó lè jẹ́ ọdún 3 ọdún 5 ọdún 7 ọdún 9 ń fọ ọdún kọ̀ọ̀kan ọdún 3 ó ń fọ ọdún méjì ọdún 3 ọdún 5 ọdún 7 ọdún 9 débi pé Abubakar lọ ń bẹ́ẹ̀tì níjọ́ náà lọ́run pé àyà ti sọ̀kalẹ̀ fún ànábì tá bá ṣe àwa àti yín ẹ rí i pé àwọn Rome wọ́n ṣẹ́gun àwọn Iran padà ìní tí ò yẹ pọ̀lọpọ̀ yín ẹ̀rọ ẹ̀sìn lẹ́rù pé ń ṣẹlẹ̀ láwọn Yúróòpù tẹ́mọ̀ dá sí wọ́n ń pa mùsùlùmí wọ́n ń pa àbíjà àti tí ń bá bọ̀ látẹ̀gbẹ̀rún ìran àwọn ìran tí wọ́n ń rán ró burúkú tọrọ ìtanu wọn bí àwọn Fúlàní burúkú náà ni. ilẹ̀ Abubakar wa ni pé a ṣẹ́gun padà níbi tí fi wá lọ́kàn balẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ náà o gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ banújẹ́ ẹ dùnnú ṣé Quran chapter 30 kọ́ ni suratu Rum wà ní Rum sínú Quran chapter 30 tọ́lọ́ bá ní kí n rí bẹ́ẹ̀ nọ́mbà eléyìí lórí Quran chapter 30 ló wà ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ìwọ nínú ti app orí fóònù mi ẹ dùnnú lọ́jọ́ náà lọ́hùn débi pé Abubakar wà lọ ń bẹ́ẹ̀tì pé Ànábì ti fi wá lọ́kàn balẹ̀ pé a jẹjà padà àwọn Róòmù ó jẹjà Quran chapter 30 náà ní suratu Rum náà ni. gbà ànábì wá gbọ́ ànábì ní mọ́ bẹ́ẹ̀tì kódà ṣùgbọ́n òun gbélé ọdún kààbọ̀ ọdún 3 kọ́ ló ń gbélé ànábì wá ní ara tó bá pọ̀ jù lọ́dún 9 lọ tún ṣe tí sọ fún pé ó fún iye ràkúnmí báyìí sí Abubakar ti wá wà àwọn ànábì ti wà ní Medina káwọn Róòmù tó wá ṣẹ́gun padà Abubakar lọ gba ràkúnmí rẹ̀ ní Mẹ́kà. ṣáájú kánábì ò tó dáyé ni wọ́n ti ń ṣe ẹbọ ní Mẹ́kà ní Medina náà ti ń ṣe ẹbọ káàkiri orílẹ̀ ayé àwọn ibi tẹ́sìn bá wà àwọn òjíṣẹ́ ó jíṣẹ́ fún wọn táwọn òjíṣẹ́ bá ti pẹ̀yìn dàtàn wọ́n bẹ̀rẹ̀ ẹbọ wọn irú ẹ̀ làwa náà wá ń ṣe nílẹ̀ Yorùbá tí ìran wa ń jẹ́ ìran ẹlẹ́bọ nígbà wọ́n béèrè pé Odùduwà ẹ̀sìn wo l'Odùduwà àṣìṣe mùsùlùmí l'Odùduwà àbí kírísítẹ́nì
ẹ wá dákọ mọ́sálásí tó Odùduwà ti kírun àbí chọ́ọ̀chì tó Odùduwà lọ. Kí náà l'Odùduwà ń bá bọ̀ ní táwọn baba ńlá rẹ̀ bá ń bọ̀ ìlànà tẹ́ ẹ fi ń jẹ Olúfẹ̀ s'Odùduwà á ti jẹ ọba 97 nílé Ifẹ̀ apá kan ní 93 ní k'Odùduwà tó dé ká tó bí Odùduwà àti jẹ́ in tí wọ́n ń jẹ́ dàrú táwọn kan fi ń pè 93 97 àwọn kan gbà yí pé ọba 93 ní ń bẹ lórí àpèrè nígbà tá a bí Odùduwà mẹ́rin míì wá jẹlé nígbà tó Odùduwà ó fi dàgbà ọjọ́ 97 l'Odùduwà wá gbàkóso. Irú ẹ̀ náà ní ń bẹ ní ilẹ̀ Ìgòdòmígòdò tó di Bìíní lónìí. Ògìso lọ́ba wọ́n ti jẹ 37 Ògìso ṣáájú kí Ọ̀rànmíyàn ó tó lọ bẹ̀. Irú ẹ̀ ń bẹ ní ọ̀dọ̀ Ọlọ́wọ̀ Àrèrè ọmọ Ọ̀rúnmìlà wọ́n ti jọba ṣáájú káwọn àwọn ọmọ Ọ̀rànmíyàn kí wọ́n tó lọ gba ìlú lọ́wọ́ àwọn Ìlórò. Tẹ́ bá ti fẹ́ wapọ̀ ọ̀tún ní ààfin Ọlọ́wọ̀ ẹ kà àwọn Ìlórò ń bẹ. Ààfin Ọ̀wọ̀ ló sì tóbi jù ní gbogbo ààfin tí ń bẹ ńlẹ̀ Yorùbá. Ọjọ́ Ọ̀rúnmìlà sì ti pẹ́. Ọ̀rúnmìlà sì da ẹsẹ̀ dé Ìwó ojú ibi tó ti kọ́ wọn lódù yìí ń bẹ lórí àpáta òkè Òrì níwò. Kèé sí ìṣẹ̀yọ ọmọ Ìwó ìlú kọ́ o ìrọ̀ o ẹ mọ́ dàpọ̀ ìjọ wo la tẹ Ìwó ìjọ wo la ti tẹ Ìtàn Ìwó àtọ̀rúnmìlà papọ̀. Kèé sí ẹgbẹ̀rún ọdún méjì tí Ọ̀rúnmìlà ti wá tó ti lọ ńlọrọ̀ owó ẹ̀sẹ̀ wá ṣẹlẹ̀ sẹ́ńtúrì wo la tẹ̀ wo. Ẹyẹ wá gbé gègéle tí Ìtàn Ìwó bá ti pé 700 years. Ẹ̀yin kọ́ lẹ sọ fún mi pé ọmọ Olúwo Gbàgídà níyí. Tó bá ṣe pé ọmọ Olúwo Gbàgídà níyí ọba obìnrin tó jẹ níwò ló bí Adékọ́lá Tẹlú. Ẹ wá bá ń béèrè pé ṣé Ìtàn Olúwo Gbàgídà só ti pé 700 years. Ṣùgbọ́n nígbà tá a bá mọ̀ tán tó ṣe pé akẹ́fẹ́ máa wí àtàmọ́mátàmọ́. Ìyẹn sì kọ́kọ́ máa ń mọ àkókò nínú ìtàn. Ìnígbà mo bẹ̀rẹ̀ táwọn yẹn fi ń tẹ̀lé mi nìyẹn mo ṣiṣẹ́ púpọ̀ lórí àkókò nínú ìtàn. Ẹ wò gbà tí wọ́n ń gbé ọdún kí lorúkọ ẹ̀ ọba Lámúyè ó lo 100 kìíní kan years ó lo 100 years lórí ìtẹ́ kò lo 100 years lórí ìtẹ́. Muhammadu Àyìnlá Lámúyè kò lo 50 years lórí ìtẹ́ 48 years ló lò. Yín sì sí fún yín nísìn Muhammadu Àyìnlá Lámúyè Olúwo tẹ́ ẹ̀ ń ṣe ọdún tó lò láyé ó pẹ́ lóòótọ́ ó dàgbà ó darúgbó. Ṣùgbọ́n òun kọ́ ní bẹ́ńbẹ́ nígbà tí Àlí baba ńlá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wa tòní jẹ́ Balógun Ìwó. Olúbàdàn baba ńlá rẹ̀ Àlí Balógun kìí sì sọmọ Ìwó ìyá rẹ̀ lọ́mọ Ìwó ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Torí mi ìtẹ́ ìbàpá nígbà tẹ́nìkan sọ̀rọ̀ nígbà mufti táwọn fẹ́ máa sọ̀rọ̀ ńgbà táwọn bá fẹ́ sọ gan àwọn ẹni mú nígbà tó ọmọ tán ṣé wọ́n ní ọmọ Ìwó ni wọ́n lọ́mọ Ìwó ni Àlí Balógun wọ́n lọ́mọ Ìwó ni kìí sọmọ Ìwó ìyá rẹ̀ lọ́mọ Ìwó ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Bó sì jọmọ Ìwó béèyàn bá jọmọ Ìwó ń jẹ lánàá ni ṣùgbọ́n gbà ó ti wà ń bẹ̀ tí wọ́n ti lọ tẹ̀lú mi ń rí bí tọ́ka sí ni gbogbo àwa náà látúrèsì ran wà. Bẹ́ẹ̀mi ṣe wá jọmọ Ọ̀rànfẹ̀ nísìn tó ṣe pé ìlú Ọ̀yẹ́ bàbá tó bí èmi sọ ó ní bàbá àwọn táwọn gbọ́ lẹ́nu bàbá àwọn ni pé ìlú Ọ̀yẹ́ ni ìlú àwọn. Bàbá tó bí èmi ó lóun gbọ́ bẹ́ẹ̀ náà ṣe máa ń tírèsì àdíìsì bẹ́ẹ̀ lèmi náà ṣe ń tírèsì tán padà. Bàbá tèmi ni Akíntọ́lá Súfíánù bàbá tó bí òun ni Abbas èyí tó wá bí òun ni Lájù wọn la wá gé kúrú la sọ di Laji wọ́n sì tún máa ń pè ní Ọlájíire. Ọwá lóun gbọ́ wọ́n gbọ́ lẹ́nu ara wọn pé tó bàbá wa ní tó ìta gbọ́ ni pé ìlú Ọ̀yẹ́ gangan ni ìpìlẹ̀ ìran wa ṣùgbọ́n ogun tú lára àṣẹ́kùbà àwọn èèyàn wa ibi tá a pẹ̀ka dé ní Ìgbẹ́tì. Tẹ́ bá fẹ́ kí Ìgbẹ́tì Ọlọ́yẹ́ Moyin tẹ́ ẹ bá dé ìlú Ọ̀yẹ́ ní Ọ̀yẹ́ Èkìtì Ọlọ́yẹ́ Moyin náà là ń jẹ́. Bàbá béèrè bàbá mi ìlú Ọ̀yẹ́ ńkọ́ bàbá wa ní wọ́n lógun ti parẹ́ sẹ́ẹ̀mọ̀ pé ńgbà náà bímọ tí wọ́n ṣe mọ́ ni àfìgbà tẹ́mi tó débẹ̀ mo wá rí pé ìlú Ọ̀yẹ́ ń bẹ kódà ó tún ní Federal University mo sì wádìí débẹ̀ ni. Nígbà mo wá dé ìlú Ọ̀yẹ́ tó ẹ̀yà ará Ọ̀yẹ́ mo lẹ ti wá onílé iná ni wá ọmọ Ọ̀rànfẹ̀ adápadà sílé Ifẹ̀ oríran wa onílé orí òkè
ìpìlẹ̀nu. Lúwo Gbàgídà ìlò bí Adékọ́lá Tẹlú. Ẹ wá padà lọ sílé Ifẹ̀ pé ọdún wo lọ̀rọ̀ Lúwo Gbàgídà dé. Nígbà tẹ́nìkan ń sọ àwọn ibi tí Islam ti wà tipẹ́, Islam ìwọ́sẹ̀ Islam ní ṣùgbọ́n lójọ́. Islam Ìwó ọlọ́jọ́ kìí tó 300 years. Islam Ìwó kìí tó 300 years. Òun lélẹ́yìn ọba Muhammadu Àyìnlá Lámúye ó jẹ ní ọdún 1858 kó tó wá wàjà ní ọdún 1906 kó tó wàjà ní ọdún 1906 ó wá jẹ́ wípé 48 years ló lò lórí àpèrè. 48 years ló lò lólúwa Àyìnlá Lámúye jẹ. Ọba tó wá jẹ ṣáájú tiẹ̀ ó jẹ ní ọdún 1820 sí ọdún 1858 ìlà ń pè ní ọba Ògúnmákindé Anídẹlẹ́sẹ̀. Ẹ bá ń bèrè báwọn wo ní ń lo dẹsẹ́sẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́ bá sọ pé anídẹ àwọn wo ní ń lò. Ọba Ògúnmákindé Anídẹ ẹlẹ́sìn ìbílẹ̀ lòun, olóòṣà ń lòun, ṣùgbọ́n ọba tó jẹ síwájú rẹ̀ mùsùlùmí lòun. Èyí tó jẹ síwájú rẹ̀ ó jẹ ní ọdún 1782 kó náà tó wá wàjà ní ọdún 1820 ó lò 38 years lórí ẹ̀. Ọba Ògúnmákindé Anídẹlẹ́sẹ̀ 38 years náà lò lórí ẹ̀. Ó jẹ ní 1820 ó wàjà ní ọdún 1858 ìní Àyìnlá Lámúye wá gbà. Àwọn yìí lò 38 Àyìnlá Lámúye wá lò 48. Láyé ọba Ògúnmákindé Anídẹlẹ́sẹ̀ ìwá ni baba ńlá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí bẹ́ẹ̀ wá jẹ Balógun Ìwó Àlí. Àjẹ Balógun ṣáájú ẹ̀ níwò, ẹ tó jẹ lẹ́yìn rẹ̀ náà láti tó parẹ́ ńgbà náà pé wàhálà àwọn Balógun pọ̀. Kí ló sì fà á tá a fi jẹ Balógun sí Ìwó? Ní ìgbà tí a jagun Elédùwẹ̀ tán, tí ọba Bàrùbá àti ọba Olúkúewu tí wọ́n bógun lọ táwọn èèyàn wá gbàbọ̀dè, ó wá di wípé Ọ̀yọ́ ilé ogun kọ́ ló fọ́. Ní ọdún 1835 Ọ̀yọ́ tú àwọn èèyàn sáká kúrò ńbẹ̀, kódà àwọn míì tó sá lọ sí Ìlọrin. Ló wá di wípé gbàwájà Aláàfin míì sí àgọ́ Ọ̀já táwa sọ di Ọ̀yọ́, àgọ́ di Ọ̀yọ́. Àtìbà òun wájà Aláàfin Adéwìnbí Àtìbà Abíọ́dún, ọmọ Aláàfin Abíọ́dún Adégòólú, bàbá àti ẹ̀ lọ́pàá Basọ̀run Gáà, ó wá dá Láàfin. Nígbà ó dá Láàfin tán, ṣùgbọ́n kí wọ́n tó lọ ẹ lọ wo ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí, wọ́n ṣàlàyé gbogbo kinní yẹn ń bẹ dáadáa, yóò yé wa. Nínú ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ó bẹ lórí YouTube Ìtàn Yorùbá 1 to 20 something kan ni ọdún ẹ̀ náà ń bẹ. Àwọn tá a bá fẹ́ gba ọdún ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí, ṣùgbọ́n torí ẹni tí ó bá gba ọdún ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí o, ẹ bá ti lè sanwó ẹ̀ ni, tẹ bá ti lè ra dátà fún wa ẹ pè mí ìpẹ́ fẹ́ gbà. Torí ní àárọ̀ yìí bí mo parí ètò ìwé ìtàn Ààrẹ Ọ̀nà ìwé Rẹ́fẹ́ Samuel Johnson, àwọn tí mo fún ti lé ní 1000 èèyàn. N ò jẹ́ sinmi tí bá ti lọ báyìí para a nílò ìwé Rẹ́fẹ́ Samuel Johnson tí àwọn tí mo ti fún, mo fi ọlọ́ba búra wọn lé 1000 tẹ́gbà ìwé Rẹ́fẹ́ Samuel Johnson. Báṣì tí máa ń fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ nìyẹn. Dátà ló dẹ̀ ń consume 32 megapixels ni. Gbogbo ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí lórí WhatsApp dẹ̀ ní tó jẹ́ ọ́díò ó lé ní 500 megabytes. Tòró pọ̀ tí ó bá lé 500 yóò fẹ́ wọ bí i 300, yóò fẹ́ wọ 300 megabytes. Torí bí àárín 10 sí 12 megabytes ni, ó sì jẹ́ 27 episode. Mo wá ti sọ àlàyé in tó ṣẹlẹ̀ ní àbọ̀dé ogun Elédùwẹ̀ ni wọ́n ti ṣèpàdé. Àtìbà, Ìwó Olúyọ̀lé àti Kúrúnmí, tẹ́ ẹ bá lè ṣe àtìlẹ́yìn fún mi
ìwọ Olúyọ̀lé ìwọ ni baálẹ̀ Ìbàdàn, ìwọ Kúrúnmí ìwọ ni baálẹ̀ Ìjàyè, ìwọ Olúyọ̀lé ọmọ Basọ̀run Yàmbá ni ọ́. Yàmbá tá a sì ń wí Basọ̀run tó lágbára ni, òun ló bí Gáà, ojúlówó ọmọ rẹ̀ ní Gáà. Ṣùgbọ́n Olúyọ̀lé ọmọ lolúyọ̀lé jẹ́, Olúkùóyè àbúrò ló jẹ́ sí Gáà. Olúkùóyè ìlọ́wà bí Olúyọ̀lé. Olúkùóyè nígbà tí ó sì fẹ́yàwó, torí wàhálà tó ń ṣẹlẹ̀ láti lè mú kí unity ó wà, ìlú Olúkùóyè fi wá fẹ́ Àgbẹ̀yìn ọmọ Aláàfin Abíọ́dún Adégbòólú, láti lè sọ wípé irú táwọn Fúlàní Ìlọrin náà máa ń ṣe àbáyíjà kìíní kankan intermarriage ti wà. Ìní ó ṣe wá fi ọmọ rẹ̀ Àgbẹ̀yìn fún Olúkùóyè. Ìbáṣepọ̀ wọn ara àwọn ọmọ tí wọ́n bí iná wà lolúyọ̀lé Àtàndá. Nídìí ìyá ó ń jẹ́ ọmọ Aláàfin Abíọ́dún Adégbòólú, nídìí bàbá ó ń jẹ́ ọmọ Basọ̀run Yàmbá. Sẹ́ńdì ìwọ Kúrúnmí àáfùwọ̀ náà lóyè, oyè tá a fúwọ̀ Olúyọ̀lé, oyè ìran rẹ náà ní Basọ̀run, tó rọ́mọ obìnrin náà ò lè já láàfin, àáfọ̀ ní Basọ̀run, ọ̀jẹ̀ Basọ̀run lẹ Yorùbá. Ìwọ Kúrúnmí ọmọ Ìjàyè ní Kúrúnmí, àmọ́ ìlú Òkò la bí sí. Ìlú Òkò ń bẹ o, ọ̀nà mi yóò kò là ń pọ̀ bá wọn. Èmi sì jókòó mo ya fọ́tò pẹ̀lú bàbá ní ọ̀nà mi yóò kò. Ṣùgbọ́n nígbà wàhálà dé ó padà sí Ìjàyè, káwọn òbí rẹ̀ ó tó lọ bá ń bẹ̀. Ìwọ Kúrúnmí nígbà tó gbọ́ ọmọ Ìkòyí ní ẹ̀ṣọ́ ní ọ́, á wàá fún ọ lóyè olórí ẹ̀ṣọ́, ìyún ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìlà àwọn míì wá máa ń sì gbé tẹ́rù pé Ààrẹ Ọ̀nà Kakanfò lólórí ogun ilẹ̀ Yorùbá, kò rí bẹ́ẹ̀ o. Ẹ̀yin tẹ́ bá ń sọ bẹ́ẹ̀ mọ̀tàn ni o. Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ lólórí ogun ilẹ̀ Yorùbá o. Basọ̀run Ìbà Ọ̀ṣọ̀run lólórí ogun gbogbo ilẹ̀ Yorùbá. Torí yàrá akẹ́kọ̀ọ́ la wà ẹ̀rí ńgbà bí ọdún bíi méjì sẹ́yìn tọ́rọ̀ ń wáyé tí lóògùn ọ̀fẹ́ o Ìbà Gani Adams tí wọ́n sọ̀rọ̀ ńgbà yẹn pé àwọn ju àwọn ọba kan lọ tó máa fi jáde gbà rárá kò rí bẹ́ẹ̀ o. Tó àwọn ọba o, baálẹ̀ ní máa ń jẹ baálẹ̀ ní máa ń jẹ Kakanfò. Kakanfò ìsìlọ́ wà ní ipò kẹta, Aláàfin Ọ̀yọ́ àwọn náà wà ní ipò kíní, àtàwọn ọmọ ọba Ọ̀yọ́ àwọn náà wà ní grade 1 first class, second class làwọn Ọ̀yọ́ Mèsì àti àwọn ọba bẹ́ẹ̀, third class làwọn ẹ̀ṣọ́ àtàwọn baálẹ̀. Bó ṣe wà nù, torí èmi mọ ìtàn níwọ̀nba tọ́lọ́ ní ìmọ̀, ó sì dá mi lójú. Àwọn olóyè tó ń bẹ lọ́yọ̀ọ́ tó ju Kakanfò lọ wọ́n lé ní 100 kan. Olóyè tí èsẹgbẹ́ Kakanfò tí Kakanfò gbọ́dọ̀ wò lójú, ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọ ọmọ. Ṣùgbọ́n àwọn bóòlù ọ̀rọ̀ Kakanfò ṣe jẹ́ ìgbàgbé bí tí mo ti ń bọ̀ o. Ẹ jẹ́ máa fi ìtàn náà tàn, ìgbàgbé bí mo ti ń bọ̀ o. Bóòlù ọ̀rọ̀ Kakanfò ṣe jẹ́ 90 làwọn ẹ̀ṣọ́ Ọ̀rànmíyàn ló dálẹ̀, ẹ̀ṣọ́ Ọ̀rànmíyàn. Ó wá kó wọn sí abẹ́ Oníkòyí kí wọ́n máa ṣègbáradì, la fi ní Ìkòyí ẹ̀ṣọ́ lálẹ́ṣọ́ Ìkòyí. 90 ni wọ́n 70. Àwọn 16 wá jẹ́ àgbà ẹ̀ṣọ́ 16. Àwọn 54 wọ́n pọ̀ wọlé wọn. Àwọn 16 àgbà ẹnìkan kò jura wọn lọ. Èmi ni Gbọ̀ǹkà, Ẹlẹ́mọ̀ṣọ́, Tìmì, Àgbàlé gbogbo wọn. Kíní ni wọ́n, ẹ̀ṣọ́ ni wọ́n, Òòtà ẹ̀ṣọ́ ni wọ́n. Àwọn míì tẹ̀lé wọn. Ìbá ti ka orúkọ gbogbo Kakanfò táàrí ọ̀nà Kakanfò lẹ Yorùbá bá ṣe tán ó gbé ẹ̀ṣọ́ 70 ní ìdákọ wọn. Ẹ̀rí pé mo ti sọ láti bí ọdún bíi 3 sẹ́yìn. Táàrí ọ̀nà Kakanfò bá ṣe tán rẹ̀ ni yóò sì gbowó lẹ̀ ni. Yìí sì tó wá máa sọ bí tá a sin gbogbo àwọn ààrẹ ọ̀nà Kakanfò tó ti jẹ kú sí àtàwọn ẹ̀ṣọ́ àgbà tó ti lọ. Nígbà wá dayé Aláàfin Àjàgbó, Aláàfin tó ti jẹ ṣáájú tiẹ̀, wọ́n ò mí ti orúkọ rẹ̀ kúrò láwùkọ àwọn Aláàfin
torí pé kò lójú orí ó bódò lọ ni. omi rifa Niger yẹn ló bá lọ odò Ọya ẹni wọ́n wá bá lórí àjàgbó wá ní ẹwà àìfàgbàfẹ́ nìkan ọ̀já yóò gún ẹja wá múnú àwọn ẹ̀ṣọ́ ká pè ní ẹ̀ṣọ́ ká dá ìkànlẹ̀ tí ọmọ jó lórí gbogbo wọn nínú àwọn àgbà 16 ṣẹ́ẹ̀sì mọ̀ yí pé Ìkòyí ẹ̀ṣọ́ Ìkòyí méjèèjì àwọn wá ti ní oyè kan táwọn máa ń jẹ Ààrẹ Ọ̀nà àwọn ń jẹ ní Ìkòyí nẹ́wàá wò pé ọ̀dà ò bàbá ẹjá pé gbogbo Ààrẹ Ọ̀nà ń bẹ ẹjá pé ní Ààrẹ Ọ̀nà Kakanfò Jagùnà ń bẹ à ń jẹ Jagùnà nílé Ifẹ̀ à ń jẹ nílẹ̀ Ẹ̀gbá à ń jẹ Ààrẹ Ọ̀nà nílẹ̀ Ìkòyí Ààrẹ Ọ̀nà Òde náà wá yí sí Ààrẹ Ọ̀nà wọn á gbọ́ dá o kọ́mọ́ wàá dàbí pé akọ́pì ti Ìkòyí ẹjá pé ní Ààrẹ Ọ̀nà Kakanfò ẹni wọ́n wá sọ̀túnmọ̀ Kakanfò fún mi a ti mọ̀ túmọ̀ Ààrẹ a ti mọ̀ túmọ̀ ọ̀nà iye tí Yorùbá bá sì sọ̀rọ̀ nípa ọ̀nà ẹ wá túmọ̀ ọ̀nà tí tó ń bẹ lára ti Kakanfò torí ọ̀nà 3 ni Yorùbá ní náà fi wá iná ló sì fa wàhálà àti kí lorúkọ ẹ̀ Ẹlẹ́mọ̀ṣọ́ ilé fa wàhálà àtẹlẹ́mọ̀ṣọ́ lọ́yìn táìtù láti jẹ́ Kakanfò tí gbogbo ojú ti wà lára rẹ̀ àìgbà kí wọ́n fòun jẹ́ ló ṣe wá di rẹ́bù tí wá lọ ń dá torí àwọn èyìnbó Portugal wá máa ń ra àdí tẹ́ bá ń gbọ́ tí Sunday Ìgbòho Òòṣà owó baba dami tí bá ń kiri ẹ̀ rí pé èmi ọmọ aládìkún ìran ọmọ Ọbàtálá ni Sunday Ìgbòho tí bá ń pè rẹ̀ lémi ọmọ aládìkún ọmọ Ọbàtálá ni àdíkún ní ọjà Ìgbòmẹ̀kùn ọmọ ọlọ́jà náírà àwọn ni wọ́n máa ń produce àdí àwọn nìkan ni wọ́n fún ní Lancet táwọn Portugal wa máa ń rà tí wọ́n máa lọ fi tan iná ní Yúróòpù ìbíkíní àgbàdá ńlá báyìí tí wọ́n gbé kalẹ̀ wọ́n wàá tanná sí iná máa fi ràn lé àwọn ọba àtàwọn ọlọ́lá wọn àti lọ́jà wọn wọ́n sì kọ́ lọ́dọ̀ wá ń bì yìí àwọn oníṣòwò Portugal tí wọ́n wá tí wọ́n lọ táwọn náà lọ tó ń tà ní Yúróòpù ìwá ni Ẹlẹ́mọ̀ṣọ́ ń gbógun tì ẹ kàn máa gbọ́ pé Ẹlẹ́mọ̀ṣọ́ sọ̀hún lọ bẹ́ Ẹlẹ́mọ̀ṣọ́ jà ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ẹ̀ ní mọ ìpìlẹ̀ lórí ọ̀rọ̀ pé wọ́n fi ẹ̀tọ́ rẹ̀ dùn kí wọ́n tó wá yẹn ẹlòmíì ní Kakanfò làwa ní pọ́dà o ìwọ Kúrúnmí tó bá fi lè ṣàtìlẹ́yìn fún mi tí mo lè fi di Kakanfò tí mo fi lè di Aláàfin Ọ̀yọ́ ìfọ̀ ní oyè olórí gbogbo ẹ̀ṣọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n sì ṣàtìlẹ́yìn fún ó jẹ Aláàfin ní ọdún 1837 ó jẹ Aláàfin lọ́dún 1837 ìwá ní ìpàdé ìṣọ̀kan ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ń pè lónìí wọ́n pè ńgbà náà wọ́n pè gbogbo àwọn ọba káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá pé ẹ wá o nígbà wọ́n pè wọ́n náà wá gbé òfin kalẹ̀ nígbà tálààfin jẹ tán gbọ́n tálààfin jẹ oyè kan tálààfin ọ̀kọ̀ọ̀kọ̀ yàn náà ní Basọ̀run Olúyọ̀lé ní Basọ̀run òun ní igbákejì rẹ̀ òun ló lórí ogun Ìbà Ọ̀ṣọ̀run Olúyọ̀lé ni nígbà àwọn yẹn gbogbo àwọn olóyè àgbà tán ni wọ́n wá fún Kúrúnmí ní olórí ẹ̀ṣọ́ bodyguide ní ẹ̀ṣọ́ ní ìtumọ̀ ẹ̀ṣọ́ bodyguide ikú tí ó bá pa mí kó pa ọ́ bàbá ikú tí ó bá tẹ̀mí mọ́lẹ̀ kí n kọjá táwa náà ń ṣe lónìí àwọn bíi táwọn kó rọra ṣe á wàá fi àwọn tí ń gáìdì ààrẹ á fi wé ọ̀gá ológun àwọn iná wá fún pé olórí àwọn ẹ̀ṣọ́ ìwọ ni Kúrúnmí ìlà fún Olúyọ̀lé ń jẹ́ igbákejì ó ń jẹ́ prime minister Basọ̀run sì yàtọ̀ Aláàfin lè lo èjìgbà ìlẹ̀kẹ̀ Basọ̀run náà lè lo èjìgbà ìlẹ̀kẹ̀ àwọn Ọ̀yọ́mèsì yòókù ò lè lò èjìgbà ìlẹ̀kẹ̀ ní ìlẹ̀kẹ̀ tá a gbé sọ́rùn yíyùn àkún bùtú
irú tí mo lo ẹ̀ là lélẹ́yìí yóò wá kan orúnkún ní òde. Ọba yìí lo chain nílẹ̀ Yorùbá èèwọ̀ ni o. Ẹ́mbásì lọ́ba kan lo chain nílẹ̀ Yorùbá tó bá fi lọ́kàn balẹ̀ kó lọ mú àwọn àwòrán táwọn òyìnbó ti yà láti bí 100 ọdún wá èèwọ̀ ọba yìí lo chain nílẹ̀ Yorùbá. Wọ́n gbà pẹ́rú ní lo chain. Obìnrin lè lo wúrà nílẹ̀ Yorùbá, ọkùnrin lè lo wúrà. Idẹ lọkùnrin ń lò. Idẹ ńlọkùnrin ń lò. Tẹ́yìn ń sọ mọ́jẹ tó lọ ọbẹ̀ yẹn wọ́n jẹ́ ń gbé mi fò. Ó wá ní adé, Basọ̀rún náà ní adé tó ń dé, ó sì láàfin tiẹ̀. Ìtò tó wá fi yàtọ̀ sáwọn Ọ̀yọ́mèsì yòókù, òun tó wá ní ìlàrí. Aláàfin ni wá máa ń kó ìlàrí jọ fún, ó lè jẹ́ bí ọdún 300 ní ìlàrí tiẹ̀. Ìlàrí Aláàfin Ọ̀yọ́ lè pọ̀, wọ́n lè wọ 5000 láwọn òjíṣẹ́. Bí Basọ̀rún ṣe rí nù. Basọ̀rún wá lágbára débi pé ìbò Basọ̀rún nìkan ó da ìbò àwọn Ọ̀yọ́mèsì 6 yòókù nù. 8 làwọn Ọ̀yọ́mèsì nípìnlẹ̀ o. Wọ́n yọ ọ̀nà ọmọdé kú òǹbẹ̀ ni o. Àwọn wọn máa fi rúgbó, wọn máa ń dà lúrú. Ó ti pẹ́ láti yọ àwọn dànù. Tí Aláàfin Ọ̀yọ́ bá wá fún àwọn Ọ̀yọ́mèsì ní ẹ̀bùn, fàpèjúwe Aláàfin Ọ̀yọ́ fún wọn ní 10 million naira. Nígbà wáṣẹ̀ wọ́n là méjì ọgbọọgba 5 million. Basọ̀rún ní kó mú 5 million. Àwọn Ọ̀yọ́mèsì yòókù wọ́n lọ pín 5 million lórí òjòrí ni. Ká mọ bí Basọ̀rún sì jìnnà sí wọn. Nígbà mo sì ń sọ ńgbà náà, nígbà t'Aláàfin wájà ní ìsìta ní ìṣàkóso Ọ̀yọ́, ṣé Kakanfò ní àbí Basọ̀rún? Inú mi sì dùn nígbà wọ́n gbé bàbá wa Ayọ̀lẹ̀ Bishop Ládìgbòlú wá, àìwá náà gbọ́n tí wọ́n sọ. Èmi mọ ìtàn bí tí wọ́n ti ń mọ̀ tán ni. Tí sì máa rí àìrí rẹ̀. Ìní wọ́n fi wá ṣe àtìlẹ́yìn tí Olúyọ̀lé fi wá di Basọ̀rún, Ìbà Ọ̀ṣọ̀run. A lè pè ní Ìbà, tàbá pè ní Ìbà Olúyọ̀lé, iná ní Basọ̀run. Àpètàn rẹ̀ ní Ìbà Ọ̀ṣọ̀run Olúyọ̀lé. Ibi ilé rẹ̀ ọjà Ọlábọ́sìdé ìlọjà tá à ń pè ní ọjà Ìbà. Kò sí tí ń jẹ́ ọjà ọba o, ọjà ọba kọ́ o, kìí ṣe ọjà ọba king. Ọjà Ìbà Olúyọ̀lé ni nímọ̀pọ̀ ọjà Ìbà Olúyọ̀lé ni kìí ṣe ọjà ọba. Tòró sì àràpọ̀ lọ́jà ọ̀nà bùnmí lèyìn. Nígbà wá yan Olúyọ̀lé ní Ìbà, ìpàdé tá a wá ṣe ń gbà yan gbogbo àwọn olóyè tó àti Kakanfò tá a jọ jókòó, wọ́n wá pín ìdábòbò ilẹ̀ Yorùbá láti Ìbàdàn lọ déwò lọ défẹ̀ lọ délé Èkìtì tá a fi wá lọ pààlà pẹ̀lú Ẹdó. Ìwọ Olúyọ̀lé dìímú. Àwọn Ẹ̀gbá àti Ìjẹ̀bú checkmate wọn, mọ́jẹ̀wọ́ kọjá boundary. Ìwọ Kakanfò Kúrúnmí láti Ìjàyè, gbogbo àwọn Asẹ́yìn wọn láwọn wà lábẹ́ Désàkí, àwọn wà lábẹ́ Aláàfin Ọ̀yọ́. Ṣùgbọ́n gbogbo ilẹ̀ Ìbàràpá tẹ́ lọ dé Kétu lọ́wọ́ lẹ̀dà omi mọ́ gbalẹ̀ lọ kọ́ dá wọn padà sábẹ́ Aláàfin. Wọ́n sì ti pín fún wọn bí gbogbo tí wọ́n bá rí bí wọ́n sì jọ máa pín tí wọ́n máa lọ sọ́yọ́ kí kápítò fi lè máa dúró. Wọ́n pè irú tá a ṣe tẹ́lẹ̀ ní region by region tó sọ pé àwa la kàn ń mú gbogbo àdé ẹ̀dẹ́ ni wọ́n máa ń wòye gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń rò ìlà wa ti practice Awólọ́wọ̀ fi lè succeed nìyẹn. Ní tó Olúyọ̀lé bá rí ó fi ń sọ̀rọ̀ ajé ìlú, ẹni tí Kúrúnmí bá rí ó fi ń sọ̀rọ̀ ajé ìlú. tó bá láti Ṣakí òun kálukú ni wọ́n wá ń dá fún Aláàfin. Wọ́n ní commission tán fún Aláàfin bẹ́ẹ̀. Now ibi tọ́sẹ̀ ti wá ṣe wá ní wípé Aláàfin tó kú ní ló jẹ́ kí Ọ̀yọ́ ó tútọ́ bógun lọ. Kì í ṣe bógun lọ́tọ̀ọ̀yọ́, ṣùgbọ́n ìpayàgbé Aláàfin ti bógun lọ o. Ó dá látò tó Aláàfin máa ń lo ogun. Aláàfin tó sì lo ogun kẹ́yìn náà ní Aláàfin Olúkúewu Olúewu. Àti wá ṣe lófin Aláàfin ò gbọ́dọ̀ lo ogun mọ́. Gbogbo ọba ò gbọ́dọ̀ lo ogun mọ́. Gbogbo baálé ò gbọ́dọ̀ lo ogun mọ́. Tó bá wá di wípé láwọn tó mọ ètò ogun, ọba lè lo ogun àmọ́ yóò mọ́ nítọ̀ ni. Yóò pàṣẹ ogun ni kò gbọ́dọ̀ dúró lójú fíìdì lọ́jà káwọn èèyàn dáàbò bò. Torí pé adé orí ẹ̀ òun gangan ní ìlú òun lórílẹ̀-èdè. Tẹ́ ń bá fi lè pa wọ́n ti gbà lúnù. Ìtọ́wá kù ní wípé káwá mọ́ ní Ìbà lógun. Ìbà tẹ́gbẹ́ Olúyọ̀lé ní Ìbà
ó ní ibà ọ̀sọ̀run káwá mọ́ ní aṣojú ìbálógun ńlọ́wọ́ di balógun ó ti wà tẹ́lẹ̀ náà o ẹni Lásì ló fi jẹ́ balógun fún Kúrúnmí ẹni Ọdẹ́rìn ló fi jẹ́ balógun fún Olúyọ̀lé dípò ilé èpò tó yẹ kó jẹ́gbà tó ń kọ́ lẹ̀ ọdún 1838 lélẹ̀ ń wáyé wọ́n wá ṣòfin pé gbogbo ìlú tí ó bá wà ní balógun kó ní balógun ìní balógun fi wá ṣẹlẹ̀ níwò nígbà balógun wá ṣẹlẹ̀ Olúwo Ògúnmákindé Anídẹlẹ́sẹ̀ ẹlẹ́sìn ìbílẹ̀ lòun Olúwo tó kú òun bẹ̀ mùsùlùmí ni òun ló fi ìpìlẹ̀ mọ́sálásí Ìwó lélẹ̀ mọ́sálásí Ìwó mọ́sálásí ọba Olúwo ni Ìdí Ìwó Ìdí ọba Àwo ni kìí ṣe pọ́pọ́ yá àfáà kankan òun ló ní nǹkan rẹ̀ ọba Àwo ló ní ṣùgbọ́n ọba Àwo tó ní náà nínú òwò nú àwọn ìdílé wo ṣàpé wọ́n ti ń jọba àbọ̀ kó tó kan òun náà lọ́wọ́ á di wípé ìgbà tó wá lọ Olúwo Anídẹlẹ́sẹ̀ ọba tó lọ ìmọ̀ múra mọ́ wàlíkíńbà mọ́ wéláwà ní kò tí ẹ̀ jáwé èèyàn fẹ́ morúkọ ẹ̀ mọ́ tẹ́ fi ń pè láláwúsá àwa ó sì morúkọ a sì fi pamọ́ ni a sọ́jọ́ tẹ́ ẹ bá béèrè lọ́ fi ń pè ní aláwúsá àwa náà máa ń pèèyàn ní aláwúsá ní ìsìn. òun wá ti ń kírun ó ń jẹ́ mùsùlùmí ó ń jẹ́ ìmáàmù torí Àlí òun kéwú nígbà wá tó wá jẹ balógun ọba tó di méjì orí ẹ̀ wọ́n wá wà títí ó jẹ́ ní ọdún 1838 ó sì gbé di 1848 1858 ó fogún ọdún gbé kí ọba Anídẹ kó tó wá kú ọba Anídẹlẹ́sẹ̀ Ògúnmákindé wá kú Muhammadu Àyìnlá Lámúyè òun ti gba ìsìláàmù ọ̀rọ̀ pọ̀ bí apá kan láàbí sínú ìsìláàmù ni òun jẹ́ mùsùlùmí ṣe é sì mọ̀ pé bàbá tiẹ̀ ló ní mọ́sálásí Àlí ọmọ obìnrin ni ibi tí ọ̀rọ̀ ti wá ń di wàhálà nu Àlí sì ti wá lágbára sẹ́mọ̀ bó ti jẹ́ ó ti lo 20 ọdún lórí balógun ó ti lo ọdún púpọ̀ tẹ́lẹ̀ nínú 38 years tó bá lò sẹ́mọ̀ yìí pé ó ti lo 18 years tó ti fi ń jẹ ìmáàmù bọ̀ kó tó wá lo 20 ọdún lórí balógun kí Lámúyè Àyìnlá ó tó wá jẹ ẹ wá wo agbára ìjọ lórí mùsùlùmí ò ní ìmáàmù àwọn eléyìí náà sì tún ń jagun bó ṣe jẹ́ ìmáàmù rẹ̀ ń lo ogun tó náà lọ kojú àwọn Fúlàní tẹ́yìn sọ̀dọ̀ rẹ ní o tó ń kojú àwọn Fúlàní tó ń gbógun wọlé Yorùbá tó wá látòrí ẹ̀ ó tó wá di balógun ó tó wá lo 20 ọdún lórí balógun ó ti ń jẹ́ ìmáàmù ń bọ̀ ní 38 years kí Lámúyè ó tó wá jẹ agbára ti wá pọ̀ lọ́wọ́ Àlí Lámúyè ti wá rí bí àṣà yìí pé ọba tó fi ìsìláàmù lọlẹ̀ tó sọ lé òòṣà di mọ́sálásí ọba yìí mùsùlùmí ni oníkírun fún wọn èmi náà ti jẹ́ nísìn jẹ́ ń padà irú ẹ̀ lÓlúwo fẹ́ dá padà gbà kan bó sì ṣe rínú bí ìpìlẹ̀ ṣe rínú lọ́wọ́ fa wàhálà láàrin Lámúyè àti Àlí ní Àlí fi wá bá Bàdàn lógun ń bẹ nínú ìwé Akínjọ́gbìn bẹ́ẹ̀ àwọn òyìnbó gbogbo ẹ̀ Akínjọ́gbìn náà ò sì tẹ́lẹ̀ ẹjọ́ àwọn òyìnbó tó bá tí wọ́n rí iṣẹ́ ẹ̀kọ́ l'Akínjọ́gbìn sọ èmi níwèé lọ́wọ́ gbogbo àwọn alágbára tó jagun ní 19th century bóyá ń tiẹ̀ máa ra àwọn ìwé nǹkan tó pọ̀ ní ìsìn tó báwọn ẹ̀ bá ti fẹ́ àmọ́ tà fún wọn tá lọ máa rà torí a gbọ́dọ̀ jí ìtàn padà ìwà ni wàhálà wá ń ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ Àlí bá Ìbàdàn lógun ó tó wá ṣẹlẹ̀
kí Àlè ó tó wá wá àtìlẹ́yìn kí wọ́n tó wá gbógun ti àwọn Lámúyè ó tó wá wá àtìlẹ́yìn kí wọ́n tó wá gbé ogun ti àwọn ọmọ Àlè tí ń bẹ níwò wọ́n lé wọn lọ sí Ògbúrò. Ìlú Ògbúrò ti wà ṣáájú Ìwó. Bẹ́ẹ̀ ni Ògbúrò kan náà tẹ́ kọ́kọ́ kẹ̀kẹ́ tó kan odò ọba. Ìwó ọ̀fọ̀ odò ọba ẹ̀rí ń bẹ àkọọ́lẹ̀ ń bẹ tó dájú. Nígbà tí Ìbàdàn àti Ìwó jọ ń fà ìtẹ́jọ́ ń fà nígbà wo òkú pè mí sí èmi ń ṣiṣẹ́ tèmi kí wà lọ́ọ̀mọ́ ṣẹlẹ̀ ní ṣùgbọ́n ẹ̀rí ń bẹ lọ́wọ́ tiwa àwọn ọ̀sọ̀ bíi báńdì ìlú kọ̀ọ̀kan dé. Ògbúrò odidi ìlú ni tí ò sí lábẹ́ Ìwó ìjọ òníwó débẹ̀ tó náà sì ládé ìṣẹ̀ǹbáyé adé ìṣẹ̀ǹbáyé sì wà dòní. Àwọn ọmọ Àlè wá sá lọ bẹ̀ òru ni wọ́n fi wá lọ sọná sí Ògbúrò ibi tí wàhálà ti ń dé bó Ògbúrò nù. Ìní àwọn wá dúró wọ́n á kó ń bẹ̀ wọ́n á lọ dúró ní Lágùn ipe bóyá o bàbá àwọn òde o àwọn ọjọ́ wa lọ gba ẹ̀san. Lámúyè sì ti mọ̀ pé òun gbé o ti fọ́mù òun lọ́wọ́ ló fi wá ránṣẹ́ lọ sí Ìbàdàn. Ògúnmọ́lá sì ní Fèésù ló ti wá abúlé ni níwò tí ń bẹ lábẹ́ Olúwo ó wá ránṣẹ́ sí gbàmí o àti gbèrò ti fọ́mọ wa lọ́wọ́ o. Tí Àlè bá padà wá Àlè lágbára gan o gan alágbára tààràtàrà ni ó sì lọ́mọ ogun. Sáàsì mọ̀ pé Ìbàdàn ló bá lọ ogun tí ọ̀sẹ̀ fi ṣe àwọn ọmọ rẹ̀ nílé gbogbo àwọn olóyè àgbà nìbàdàn wọ́n dá ọmọ ogun jọ fún un tí ó fi lọ kojú Ìwó ìlú ìyá rẹ̀ tọrọ ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Ìwó sì kéré. Lámúyè ti wá rí pò ti gbèrò ti fọ́mù lọ́wọ́ in tó sì fà gbà tó fi wà lógun. Lámúyè ti kírun jímọ̀ ó ti kírun yídì kíní ti dùn mọ́ wa lẹ́nu. Ṣé Àlè ọ̀wà dé àwà tó wá di ìmáàmù àná ọ̀rọ̀ ẹ̀sìn ló kẹ́wọ́ bí tọ́rọ̀ ẹ̀sìn ti ń bà kábọ̀ ti pẹ́ o. Ìnípẹ́ ìjókòó jẹ́ ẹ̀mí ọ̀rọ̀ yín ń tàn ló bá di wípé ẹ bá ń tàn án lẹ̀ sí Ìbàdàn. Ògúnmọ́lá bá mú sí lórí ìgbà wọn dẹ̀ pé yóò sì bá Ògúnmọ́lá wá sí Ìbàdàn kó tó di gbókàlùkù ọmọ ṣe ìpínyà ibi tí wọ́n ti pín nǹkan ní àgọ́ lẹ́yìn odi Ìbàdàn. Òkúmọ́dé Àlè kí ló ń ṣe ní Ìwó ìwọ agbẹ́gbẹ́ra kíkanjú ọpẹ́lọpẹ́ rẹ ogun ọ̀bá tẹ̀yìn kó bá dẹ̀ nígbà fi àgọ́ lẹ̀ fún ọ ìwọ nìkan lọ dájú kó ogun Ìjẹ̀ṣà. Ìlú Ìwó kéré fún ọ yọkà gbogbo rẹ mọ́lẹ̀ ní máa bọ̀ ń bàdàn ṣẹ̀ṣẹ̀ pàwọn alágbára. Bẹ́ẹ̀ sì mú sólè lórí nù ni wọ́n ṣe wá tulẹ̀ fún ní Agodi géètì níbi tí Àlè Ìwó wà orúkọ rẹ̀ náà la fi ń pe bẹ̀ mọ́sálásí sì bẹ́ẹ̀. Àlè ń kọ́lé rẹ̀ mọ́sálásí lẹ́kàn fi lélẹ̀ tó ráfà ní ṣe mọ̀ pé òun ni chief ìmáàmù Ìwó ó ń fi mọ́sálásí lélẹ̀ inú òjò náà ní kọ́lé rẹ̀ bó ṣe dé Ìbàdàn nù ní ń jẹ́ balógun àkọ́kọ́ níwò. Gbogbo àwọn balógun pátá wọn wá ń bẹ ní abẹ́ Olúyọ̀lé ló fi jẹ́ pé Kakanfò fúnra rẹ̀ abẹ́ Olúyọ̀lé ló wà. Kí ló fa ogun Bátẹ̀dó ogun Ìjàyè méjì lájà ogun Bátẹ̀dó àti ogun Ìjàyè lẹ́ẹ̀kejì. Ogun Bátẹ̀dó ìjà láàrin Kúrúnmí àti Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí àti Ìbà Olúyọ̀lé ni ṣùgbọ́n wọn ò járí fíìmù látọ̀ yẹ ká wòwò torí pé àwọn ọmọ ogun Ìbàdàn tó bólúyọ̀lé lọ wọ́n kàn lọ wòran ni torí pé ìyàwó rẹ̀ Ọ̀yánú ti lérí pé tó bá kú òun nìkan òun fi eégún búra òun ó kó Ìjàyè èèwọ̀ sí ni bẹ́ẹ̀ sì wá kó ogún lẹ̀ fún wọn ẹ̀sì kó ogún lẹ̀ fún wọn kí Aláàfin àti Ìbò tó wá lọ fi Ọ̀ṣẹ Ṣàngó lájà ogun fi parí tẹ́ fi padà lé ṣùgbọ́n Olúyọ̀lé ti wá fi òun lẹ̀ pé ẹ̀yin Ìbàdàn ẹ gbọ́dọ̀ kó Ìjàyè torí ọjọ́ iwájú. Wọ́n sì àpàṣẹ láyé Oyèsílẹ̀ Olúgbòde tí Ìbíkúnlé ń jẹ́ balógun tí Ògúnmọ́lá ń jẹ́ ọ̀tún. Ògúnmọ́lá ló tẹ̀ wá múra sógun bíi pé kò ní jagun míì mọ́ torí wọ́n sì kọrin bú Ògúnmọ́lá lógun. Ògúnmọ́lá ò bímọ ọmọ Ìbàdàn ló wá run Ògúnmọ́lá ò bímọ ọmọ Ìbàdàn ló wá run. Ìtàn fi ní kò bímọ ńgbà náà àwọn èèyàn máa bímọ bíi 50 30 20 100. Ògúnmọ́lá ọmọ 3 péré ló bí obìnrin sì làkọ́bí rẹ̀ ọmọ sáà jẹ́bìnrin ìtàn ọmọ sáà ń bọ̀ lọ́jọ́ iwájú. Ó sì bí Ìlọ̀rí àti Ọ̀ṣun
ó bí Ọ̀ṣun àti Ìlọ̀rí. Ọ̀ṣun làgbà, Ìlọ̀rí làbúrò. A nítàn, a sì mọnú ìtàn wa, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá wá jẹ́ Fúlàní ẹ lè mọ̀ tán wa tó wa. Ẹ wo nígbà tí Alájì ẹlẹ́kejì mọ̀ tí ó wá máa dákọ ìwé ní àárọ̀, ó dákọ ìwé Reverend Samuel Johnson, ṣùgbọ́n wọn ò ní síbí fún wa. Ìwé Reverend Samuel Johnson tí wọ́n dákọ ní o tó lọ sọ̀rọ̀ nípa Ìlọrin. Ẹ jẹ́ n bá wa gbé sí òkè. Reverend Samuel Johnson ló sọ lọ́wọ́ ìsàlẹ̀ tí mo fi pupa sí wọn o, tí ń sọ fún Abíládé ní ṣe tẹ Ìlọrin bó ṣe jẹ́ pé ayálégbé ilẹ̀ àwọn Fúlàní nílọrin. Alájì ẹlẹ́kejì mọ̀ tán wọ́n múwèé Reverend Samuel Johnson jáde báyìí, wọn ò wá rí page 199. ẹ jẹ́ ń gbé sísàlẹ̀. Alájì ẹlẹ́kejì mọ̀ rí, wọn ò rí page 199 lọ́wọ́ ìsàlẹ̀ yẹn kí wọ́n rí tí Reverend Samuel Johnson sọ nípa Ìlọrin. Alájì ẹlẹ́kejì mọ̀ àwọn Fúlàní tẹ̀ ń bíjà ní my life. Ẹ jẹ́ ń gbé, mo ti lo kíní yìí, ẹ jẹ́ ń dá padà sáàyè. My life tó ṣe wípé Sàúdánà Sà Ahmadu Bello Sàúdánà of Sokoto ló kọ ní ojú ewé kẹẹ̀ẹ́dógún. Ẹ bá fẹ́ péjì àtọ̀ sẹ́ǹdì ẹ̀ sí ojú ewé kẹẹ̀ẹ́dógún tó ti sọ ń bẹ̀ yìí pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni ọmọ Mọ̀dánfódíò nílé. Sà Ahmadu Bello Sàúdánà Sokoto tẹ́ ń pa ní ọdún 1966, ọkọ̀ ọdún mẹ́rin tí wọ́n pa lọ́kọ̀wé. Ìgbésí ayé mi ló pè my life, ayé mi. Ibẹ̀ ní page 15 ló ti kọ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ní abẹ́ Aláàfin Ọ̀yọ́ ló wà. Ẹ bá mọ̀ pé fẹ́ lọ kóòtù, bàbá Alájì ẹlẹ́kejì bàbá wa ń pààlọ́, àwọn Gàmbàrí ń bẹ, àwọn Àbàrùbá ń bẹ, àwọn kinní kan ń bẹ. Èèyàn ṣe máa bẹ tí ò ní lólórí. Ẹnìkan ní ọ̀sán àkọ́kọ́ débì kan, ẹnìkan ní òjò lórí. Kò sí gbogbo ayé. Kódà ṣé Alájì ẹlẹ́kejì máa ń sọ ṣé ìsìláàmù nu, ṣé tí ìsìláàmù sọ fún wa pé ká má lólórí? Àbí Amir olórí kọ́ là ń pè bẹ́ẹ̀? Olórí kọ́ là ń pè bẹ́ẹ̀? Sultan olórí kọ́? Múlíkù olórí kọ́? À ń ló lórí ni, à ń ló lórí pé a gbọ́dọ̀ ló lórí o. Page 200 díẹ̀ ìwé Sultan òkè sídà kan yẹn náà òkè lè ní. Page 200 ìwé Reverend Samuel Johnson ìní. Page 200 ní. Ìtàn kan náà ní sọ yẹn gbé síbi ìgbà náà. Ìtàn kan náà ní ń bá bọ̀ nípa ọ̀rọ̀ Ládẹrin àti àwọn ọmọ Ládẹrin. Reverend Samuel Johnson sọ ń bẹ̀ Alájì ẹlẹ́kejì mọ̀ ẹ́ ṣe gan o, torí pé ẹgbàwé Reverend Samuel Johnson gbọ́, torí ẹ mú jáde. Ẹ jẹ́ ń wá ibi tí Alájì ẹlẹ́kejì mọ̀ ti múwé ń dá padà bẹ́ẹ̀, torí wọ́n múwé Reverend Samuel Johnson yẹn jáde. Wọ́n múwé Reverend Samuel Johnson yẹn jáde l'Alájì ẹlẹ́kejì mọ̀. Mo fẹ́ wo ibi tí wọ́n ti múwé yẹn jáde fún wa. Ok, àmàtí ẹ ti lo eléyìí lọ wájú díẹ̀. Fẹ́ wò bí a mú lè rí mú. Well, Ilorin is a Yoruba speaking community. Ẹ máa gbá a lọ. Ilorin is a Yoruba speaking community. Fẹ́ wá ibi tí wọ́n ti mú. Comprising of different Danube. That book was written as far back as 1897. With Reverend Samuel Johnson wọ́n sọ. But it was jinxed along the line. The scripts, the manuscripts were lost repeatedly. It became the Yoruba settled there as a result of Oranya being allocated land or being
being given Alájẹ land. ẹlẹ́kejì mọ̀ tó ń sọ̀tàn yìí Gàmbàrí ni wọ́n ń sọ̀tàn ìtàn gbé tẹ̀lé lórí ni wípé àwọn Bàrùbá ló nílẹ̀ kódà wọ́n ní àwọn ọmọ ní dé gbogbo Ògbómọ̀ṣọ́ dé Òṣogbo ó mà ṣe o kó tó ní pa à ń bá lọ mo dúpẹ́ lọ́wọ́ àwa tí à ń bá wa dá sí ètò yín ètò wa Ìtàn Yorùbá ojúṣe gbogbo wa ni o tí Ààrẹ Òpìtàn bá jẹ́ oníbodè ilẹ̀ Yorùbá tó ń fi ìtàn dáàbò bo ilẹ̀ Yorùbá ojúṣe tiwa náà ni ẹ rí lónìí àwọn tá a fún ní ìwé Reverend Samuel Johnson PDF wọ́n lé ní 1,000 èèyàn jẹ́ káwa náà ò dá sí i ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ là ń lò dátà là ń lò irinṣẹ́ là ń lò Access Bank account plus Access Bank account 0041874579 Access Bank account Laji Abbas náà lẹ́bàá ń bẹ̀ 0041874579 Access Bank báyìí ṣe pé opay lẹ́fẹ́ ṣe sí àbí palmpay fóònù nọ́mbà wa náà ni ẹ kàn yọ 0 wájú ẹ̀ kó 8023687432 iná ní fóònù nọ́mbà wa ẹ̀já máa gbọ́ bí wọ́n ṣe proof ìwé Reverend Samuel Johnson. By the king of Barubas. Oroyan settled there, and the Barubas said, from here down, you and your people can settle there. Oroyan founded Oju Ajaka, which otherwise Oroyan lọ́tọ̀ Ọ̀yọ́ Àjàká nígbà wọn mo ti sọ tún mẹ́yún láàárọ̀ nígbà tí wọn ò mọ̀ tán wá Oroyan lọ́tọ̀ Ọ̀yọ́ Àjàká wọn ò mọ bọ́rọ̀ Ọ̀yọ́ Àjàká ti wáyé. And westward. Sẹ́rí èyí tó dùn mí púpọ̀ sẹ́rí pàápín àwọn ará Ìlọrin mo sọ láàárọ̀ iná ẹ̀ ni bàbá wa tí wọ́n lọ gbé jáde Alájẹ ẹlẹ́kejì mọ̀ kò tún sẹ́ẹ̀lì kankan tí wọ́n gbójúlé nínú ìtàmọ́ ju Alájẹ ẹlẹ́kejì mọ̀ yìí lọ. Alájẹ ẹlẹ́kejì mọ̀ tẹ́ wá gbé jáde lọ́wọ́ náà wá mú ìwé Reverend Samuel Johnson jáde tẹ́yìn ọmọ Ìlọrin sọ pé ṣèbí Johnson ní ìbọ́kọ́ ni òun lòun nígbàgbọ́ nù rẹ̀ tó sì mú jáde tó ní ìwé Reverend Samuel Johnson ọ̀tọ̀ lélẹ̀ tèmi mú lọ́wọ́ ẹ̀ ìwé Reverend Samuel Johnson tèmi lélẹ̀ tí John níbẹ̀ lọ́wọ́ mi ẹ̀ rí pé òpó ẹ̀yìn rẹ̀ gan-an ó ti já mo tó ti fi mí èsì ni ìwé Reverend Samuel Johnson ni. Now Alájẹ ẹlẹ́kejì mọ́ wá ń proof wípé gbogbo táwọn sọ ń bẹ nínú ìwé Reverend Samuel Johnson kò síbì kan tí Reverend Samuel Johnson ti sọ yí pé Ìbàrùbá ló nílẹ̀ kìí tún ṣe núpé ló tulẹ̀ fún Ọ̀rànyàn ṣùgbọ́n nínú ìwé Reverend Samuel Johnson ọ̀hún wọ́n wá sọ pé Ládẹrin lọ́tẹ̀ Ìlọrin ní page 199 àti page 200 ní page 199 and 200 nínú ìwé Reverend Samuel Johnson t'Alájẹ ẹlẹ́kejì mọ̀ mo fẹ́ wo ibi tí wọ́n mú ìwé jáde ibi tí wọ́n ti proof ẹ̀ fún wa. That place is called Baruba quarters till today. Remnants of the original settlers are still there. àwọn èèyàn ti ń pè táwọn èèyàn fẹ́ dá sétò ni lọ́yà kì í ṣe báyìí gbà náà. In the same way, the first founder of Shao, when people will say how can you say Barubas were in Ilorin? No, even Shao here. The first settler in Shao is Baruba. If you go to Ogbomoso, if you read the book History of Ogbomoso by Fanide, it is clearly stated there that one of the first three, the trio that established or founded Ogbomoso was a Baruba person. In fact, the Shogun of Ogbomoso is paternally Baruba. Many chiefs or kings or Abbas in Yoruba land, Kishi, in fact, Iba of nítorí ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣókùnkùn wọn ọ̀dẹ̀ mọ òótọ́ ẹ̀ ń ṣí aṣọ ìyà aṣọ ẹ̀gbin ẹ̀ ń ṣí kúrò lórí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ní agbára Ọlọ́run àti àrùn tọmọ yín dọ́mọ yín ojú òní tì mí ẹ máa gbèrè ọmọ yín ọmọ
títí láéláé. Ṣé rí ẹsẹ̀ ẹ̀ ti sẹ́ẹ̀dì kìíní yẹn sí ni? Ẹ bá wojú máa yẹn, àwọn àgbàlagbà onírọ́ ni. Ìwé tó fi ń sọ̀gàn olówó àwájú mi. Ohun tó mojú bóyá ó wà bẹ́ẹ̀ gèdègbèké ó wà bẹ́ẹ̀. Ó ní the late Àfọ̀njá ní page 199 tó ń sọ. Bẹ́ẹ̀ni. Clearly written, wọ́n ní the late Àfọ̀njá was a native of Ilorin. The city was built by his great-grandfather, Laji, whose prosperity bore the rule in succession to the fourth generation. Bẹ́ẹ̀ni, ilé la gbé sójú agbègbè káwọn tó wà ní ó lè rí. Ẹ ṣe ẹnìkan sẹ́ndì 10,000 naira sí wa ní ìṣòro wọlé. Mo fẹ́ connect Bluetooth wa mi mọ́ mo ń bọ̀ mo fẹ́ connect ẹ̀gán mọ́ Bluetooth ó dẹ̀ ti connect kí ló dé? Ẹ jẹ́ tó connect mo fẹ́ connect ẹ̀ mọ́ Bluetooth. Olùmọ̀ọ́ká wọ́n ní the late Àfọ̀njá page the late Àfọ̀njá was a native of Ilorin. The city was built by his great-grandfather, Laji, whose prosperity bore the rule in her in succession to the fourth generation. Laji, the founder, was succeeded by Pasin, his son, a valiant chief who opposed the renowned Gar when he was the zenith of his glory. Ben. Fearing his rising in power, God drove him out of Ilorin and he escaped. He escaped to Ola. Ben. He sent his army after which reduced the town and Pasin was taken and slain. Alagbe, the son of Pasin, succeeded his father and in turn handed the government to his valiant son, Àfọ̀njá, with whom the rule ended. Ilorin is sometimes spoken of as Àfọ̀njá Ìlọrin. Ìlọrin Àfọ̀njá. So kí ló wá parọ́ fún? Ó gbé ìwé tó wà lọ́wọ́ ẹ̀ tó fi ń ṣe ẹ̀rí kò lè ká. Kò ká ọkọ̀ gbé síwájú ó fẹ́ fi tan àwọn èèyàn jẹ. Àwọn àgbàlagbà kó má dé máa ṣe àbòsí kó má lè ṣe òótọ́. Àwa mọ logic àwọn Fúlàní. A mọ system àwọn Fúlàní. So kò bá wa lójijì. Ẹ rí i pé ìwé Sir Ahmadu Bello ní ìjọ́ tèmi ti ń sọ̀rọ̀ pẹ̀ mo ń dákọ̀ péèjì mo dẹ̀ tó ń kà fún wa ní page 15 tí ó sọ gbàgàdà bẹ̀ pé Ìlọrin o ilẹ̀ Yorùbá ni o abẹ́ dòmí Aláàfin Ọ̀yọ́ ló wà so ní page 15 yìí ìbẹ̀ gbàgàdà ni nínú ìwé my life so ẹ ṣé gan ni ẹnìkan ti wà lójú òpó ẹ kú alẹ́ o ẹja ṣe kánkànkàn ẹ kú alẹ́ ti wọlé o ẹ ti wọlé o hello ẹ jẹ́ kí òkè àti ẹ̀tàn mi ò tan nẹ́tíwọ̀kì fún lè direct kíní mò ń lò lórí ẹ̀ yọ́ mọ̀ jára wọn jẹ́ ń gbé sórí rúta gbogbo tá a fi ń ṣe léyìí à ń ṣe torí wípé tá a bá rí ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ rí i pé mò ń sọ pé wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n jáde páwọn fẹ́ kò mí lójú hello sir. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Orúkọ mi ni Ọlákúnlé láti Ìlaró. Ìlaró ní Yewa ibà wa dá sétò. Ogun State. Bẹ́ẹ̀ ni. Ẹ kúṣẹ́ ọpọlọ Ọlọ́run á máa gbà fún yín bàbá mi. Àṣẹ o. Ọlá àti yín ọlá Ọlọ́run kò jẹ́ kí ìtàn Yorùbá parẹ́ nílẹ̀ Yorùbá. Mo ṣe agùnbánirọ̀ ní Kwara State sir. Ń gbọ́ yín. Ní Pátìjì ìlú àwọn Núpé. Ní gbogbo 16 local government tó ní Kwara State bí a ló tó 5 ọ̀bí 6 local government tó ní níbẹ̀ tí wọ́n ń pè ní Ìlọrin. Ṣàárẹ̀ ìlú former governor sà ilẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ni. Tàbá tún súnmọ́ wájú torí Pátìjì lèmi ti sáfsà. Àwọn tí wọ́n pè ní Núpé lẹ́ni Báṣítà Núpé nǹkan níbẹ̀
lámọ̀ tán jẹ́ núpé àwọn tápà. Gbogbo àwọn èèyàn ṣé wọ́n mọ ìtàn bí wọ́n ṣe débẹ̀ kò yé wọn gan. Ìtàn bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ètí ìkànnì. Kò yé wọn sà láti Ìlọrin west tàbí Ìlọrin ẹnìkan tó fún wa ní 5,000 naira àrí tó wọlé. or 7 hours journey ni sà. ṣé kọ́ni mo sọ ti yẹn sà. Ó yé mi. Sàárẹ̀ yẹn ìlú former governor ọba náà ń jẹ níbẹ̀ báwo yìí Ìlọrin tó jẹ́ tamakọ́kọ́ kọ̀ọ̀kan tó dé Sàárẹ̀ ṣe máa sọ pé kò ń ṣèlú Yorùbá. Ẹ gbà mí o. Because tọmọ bá fẹ́ jogún kógún ìtọ̀kítọ̀ pa. Ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bẹ nílọrin àwọn èèyàn ò jáde kí wọ́n rorí ilẹ̀ lọ kí wọ́n dẹ̀ gbà fa ṣùgbọ́n irọ́ ṣẹ́ni wọ́n gbọ́n ẹ̀rí pẹ̀lú ẹ̀ wọ́n fi lọ̀ mí wọ́n mọ̀ pààlọ́ ẹja fi dáàbò bo ìsìláàmù irú rọ́wù lè ń pa yìí sẹ́wà tẹ́ bá ti ń ta àwọn bàbá tiwa lánàá sẹ́ẹ̀tù wá ta àwọn ọmọ lónìí irọ́ o kò lè rí bẹ́ẹ̀ o. Ààrẹ òpìtàn ẹkú sọpọ̀ lẹ́ẹ̀kan sísà. Ẹ ṣé gan ni. Inú mi dùn tí gbogbo ètò dábàá wò gbogbo ètò yìí ni mo follow máa ń tẹ like and share. Ẹ̀sìn ó yàtọ̀ sí àṣà. Àṣà abínibí wa ó yàtọ̀ sí ẹ̀sìn tí wọ́n kọ̀ lọ gbà wá níbì kan. Bẹ́ẹ̀ni. Ẹ máa sọ pé ẹ máa sọ fún ọmọ Yorùbá pé kó má dọ̀bálẹ̀ kí bàbá ẹ̀ wípé èèwọ̀ ni nílẹ̀ Yorùbá. Ó ṣe mí ní kàyéfì gan torí pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Èèyàn tó ń múra tó lé láwàní àṣà wọn ní ilẹ̀ Àràbù ni. Bíbù nǹkan Christian ní ilẹ̀ Àràbù wọ́n fi ń múra nìyẹn. Àwọn Buddha àwọn ní India wọ́n ń wé láwàní. Àṣà tí wọ́n nìyẹn dàńṣíkí agbádá bàbá dìjálà wa àbí ọ̀rẹ́ máa ń pe àwọn aṣọ òfin nǹkan kan táwa ń wọ̀ ní àṣà tiwa báwo ni máa fàṣà tèmílẹ̀ fún àṣà aláṣà. Ẹ ṣé gan ni torí ẹ ti wọ 3 minutes 30 seconds. Ojúṣe gbogbo àwọn ọmọ Yorùbá àwa láàdáàbòbò àṣà wa àdáàbòbò àṣà wa lọ́wọ́ àwọn tí wọ́n ń ba àṣà wa jẹ́ àti ìtàn wa jẹ́. Gbogbo àwọn wọ̀nyí pàápín ìwé rẹfẹsàmẹ Johnson náà la gbé bẹ̀yẹn tí alájẹ lẹ́kejì máa ń kà á fún wa náà la gbé síbi pàápín ìmọ̀ wọn ìwé tí wọ́n lè lọ gbé wá tí wọ́n lè sọ ìtàn iná ní alájẹ lẹ́kejì mà lẹ́yìn alájẹ lẹ́kejì rò pé wọ́n ní ẹlòmíì tí wọ́n tún lè gbé jáde. Bákan náà bí a sì ti ń sọ ojúṣe gbogbo ọmọ Yorùbá ni láti ṣe agbátẹrù ìtàn Yorùbá. Ẹ má jẹ́ pé à ń ké wa nìkan ẹ̀rẹ̀ lónìí àwọn tá a fún ní PDF fún lé ní 1,000 ọ̀pọ̀lọpọ̀ ṣe ń sẹ́ẹ̀dì náà nípa à ń fá wọn gbòòrò ọbẹ̀ ẹ̀sùn mi gan pé mo kì í máa dáa pọ̀ pé mo fẹ́ fáwọn èèyàn ní PDF sí báyìí ọ̀rọ̀ kìíní sí ni báwọn ẹ̀ bá ṣe ń wo prógámù sí ni ó dàgbà tí bá ti gbàgbé gan lómi ò tó lé bí ọ̀sẹ̀ méjì èmi náà fẹ́ PDF rẹ̀ Fẹsàmẹ Johnson o bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń dá sí ní jẹ́ ká lè máa rí kìíní ṣe jẹ́ káwa náà ò dá sí i ojúṣe gbogbo ọmọ Yorùbá ni láti dá sí ìtàn Yorùbá kò yọ èmi kò yọ ìwọ́lẹ̀ gbogbo wa pátá iná ni torí wípé àwọn kan ń làkàkà wọ́n fẹ́ kí ìtàn Yorùbá ó parun àwa náà sì ń làkàkà pé ìtàn Yorùbá ò ní parun kò ní parun láéláé gbogbo ṣe ń jẹ́ ti Ọlọ́run ìtàn Yorùbá ò ní parun àṣà Yorùbá ò ní parun ṣùgbọ́n àwa tá a wá jó ní nǹkan ẹja múra sí ẹ mẹ́jà di adọ́run mòótọ́ torí pé ọgbọ́n àti ète wọ́n fẹ́ fi gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa bàtàwà fúnra wa bá ti ṣera wa lọ́kan tá a dẹ̀ dúró ní ìrókò wọn ò lè rílẹ̀ Yorùbá gbà lọ́wọ́ wa ìgbẹ́ta bá ń bára wa ja ogun ẹnu tá a ṣera wa lọ́kan tá a ń bínú ara wa wọ́n gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa o wọ́n gbalẹ̀ Yorùbá wọ́n gbà lọ́wọ́ wa jẹ́ ká fura ká sì kíyèsára láwa tá a jẹ́ ọmọ Yorùbá ká ṣe àtìlẹ́yìn fún ìtàn Yorùbá ẹnìkan wà lójú pẹ̀lú sáré gbé pé yìí mo dẹ̀ ti fẹ́ máa ta àtàrí o ẹ ti wọlé o. ẹ kú alẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
Amúnidẹ́yìn láti Liberia. Láti Liberia lọ́nlọ́n. Wọ́n ní kí n dá sí ètò. Bá wa dá sí pápá. Àwọn tó ń pè dàrẹ́tì tó fẹ́ máa já ìpè. Ọjọ́ gan ti lọ ìrùpọ̀ pípé ká. Ẹ̀dẹ̀ ṣe wọ́n. À ń gbọ́ yín o. Àwọn èèyàn ń pè dàrẹ́tì ló fẹ́ máa já ìpè wọn. Wọ́n ń pè dàrẹ́tì ni. Èmi kan máa sá lọ olè ti sọ ẹjẹ́ ń lọ sùn. Aago 11 mà ti lu. Ọjọ́ ìpẹ́ lọ ńlẹ̀ Yorùbá o. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa, mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa o. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwa tá à ń ṣe àtìlẹ́yìn fún ètò yín, ètò wa Ìtàn Yorùbá. Ojúṣe gbogbo náà ni láti ṣe àtìlẹ́yìn fún ètò Ìtàn Yorùbá. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Mo tún dúpẹ́ 5,000 kan ti wọlé bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Àwa tá à ń náwó nára pé bó ni ìtàn àti àṣà wa bó ni ò sí ní parẹ́. Àwa náà ò ní parẹ́ mọ́tàn lára, ní parẹ́ máyé lára. Òǹkà ẹ̀rọ náà táwa náà ń ka ilé ìfowópamọ́ táwa náà bá fẹ́ dá sí Ìtàn Yorùbá ó ní 00 Access Bank 0041874579 lẹ́ẹ̀kan sí 0041874579 Access Bank Laji Abbas náà lẹ́ẹ̀bà ẹ sì lè lo opay àbí palmpay tàbí palmpay fóònù nọ́mbà mi náà ni ẹ̀ẹ́kà yọ 0 wájú kù 8023687432. Mo dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ tá a ti rà nínú jálè máa ríra wa wò tá a fi ń gbọ́ra wa kétékété. Mo dúpẹ́ gidi gan ni àwọn èèyàn sáà tó ń pè ní ẹ̀ ní bínú ní ọjọ́ ti lọ. Ẹ ṣé gan ni o, oorun ayọ̀ lásùn, adúpẹ́ sà, ẹ ṣé mà, oorun ayọ̀ lásùn, ẹ ṣé gan ni o.